forúkọ rẹ o ó ṣe bàbá Olúwa ó ṣe. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́. Èyí ni ìyàn ọjọ́ méjì tó parí oṣù ọjọ́ àkọ́kọ́, agbára rẹ ni tí mo tún náfààní láti lè wà níwájú rẹ láti lè gbórúkọ rẹ ga. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo àti ìyàn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé o ṣe èmi mọ rírì títóbi rẹ nínú ayé mi, ògo ni forúkọ rẹ. Èyí ni ìyàn ọjọ́ méjì tó parí oṣù tó lè jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú rẹ. Agbára rẹ ni títóbi rẹ ni àánú àti oore-ọ̀fẹ́ rẹ ni ọgbọ́n kọ́ ìmọ̀ kọ́ òye kọ́ bí mo ṣe kọ́ àní bàbá àánú àti oore-ọ̀fẹ́ rẹ ni mẹ́ta nínú ọkọ̀ mọ̀ sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìmọ̀ ológùjọ gba ọpẹ́ àti ìmọ̀ fún gbogbo ìrìn àjò oṣù yìí. Ògo ni forúkọ rẹ. Oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta náà tún ní Olúwa, ògo ni forúkọ rẹ. Àwí mọ̀ ìyẹ̀wò ọmọ ṣe o, ó tóbi jùlọ ọmọ ṣe o, olóore-ọ̀fẹ́ ọmọ ṣe o, àtìlẹ́yìn òtútù ọmọ ṣe o, onímájẹ̀mọ́ tí kìí májẹ̀mọ́ ọmọ ṣe o fún gbogbo ìrántí ayọ̀ májẹ̀mọ́ rẹ tó ọ̀rọ̀ títí omi wá sí ìmúṣẹ ní rere nígbàgbọ́ ní ọjọ́ gbogbo nínú ayé mi àti gbogbo àwọn àyànfẹ́ pátá. Ògo ni forúkọ rẹ, ìyìn ni forúkọ rẹ, ògo ni forúkọ, ìyìn ni forúkọ, ẹrù jẹjẹ bàbá gba ọpẹ́ èyí fún títí agbára tí wọ́n tún ṣọ̀kalẹ̀ ní àkọ́tún fún gbogbo àwọn iṣẹ́ agbára tí wọ́n tún ṣe inú ayé ẹni kọ̀ọ̀kan wa. Àì nínú ìyìn ọjọ́ méjì tó parí oṣù àti ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù bàbá ọmọ ṣe o fún wa agbára rẹ tó fún mẹ́rin kọ̀ọ̀kan wa jáde kúrò nínú oṣù yìí àì tó sì fi mú wa wọnú oṣù kẹrin ní àìrótà fẹ́ láti lọ tayọ nínú ògo nínú òṣèré nínú ògo. Olúwa ó ṣe ní ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, ògo àti ọlá ní forúkọ rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé Matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàlá rẹ̀. Matthew orí 6 ẹsẹ̀ 13. Má ṣe fà wá sínú ìdẹwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì nítorí ìjọba ní tìrẹ àti agbára àti ògo láéláé. Àmín. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ìyìn ọjọ́ méjì èyí tó parí oṣù kẹta èyí tá wà nínú rẹ̀, èyí tá sì ń palẹ̀mọ́ láti wọnú oṣù kẹrin. Ìtọ́lọ̀ nínú agbára rẹ̀ àti tóbi rẹ̀ yóò mú wa jáde pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún àti ògo tó ga jùlọ tá sì wọnú oṣù kẹrin láti pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún àìnítọ́ ìṣẹ́kùn àdàkùdà ìgbà tó lọ ṣe rere nínú rẹ̀ ní orúkọ ti bàbá ọbẹ̀ mọ́ mẹ́ta lọ́kan ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ, gbogbo ògo ìyìn àti ọlá tìrẹ ní ṣe Ọlọ́run. Gbogbo ògo ìyìn ọlá àti agbára títa ní ṣe ti Ọlọ́run. So Ọlọ́run nìkan lèmi dá gbogbo ògo àti ọlá àtọpẹ́ padà sọ́dọ̀ rẹ̀. Ìwọ ńkọ́ ta ni wọ́n dá ògo ìyìn ọlá àtọpẹ́ padà sọ́dọ̀ rẹ̀? Ṣé kìí ṣe wòlíì? Ṣé kìí ṣe pásítọ̀? Ṣé kìí ṣe rẹ́vẹ̀ndì? Ṣé kìí ṣe àríran? Ṣé kìí ṣe oníṣègùn? Ṣé kìí ṣe àwọn bẹ́ẹ̀ tí wọ́n pè àwọn bíṣọ̀bù? Ṣé kìí ṣe mọ́tòmọ́tò kọ̀ọ̀kan tí wọ́n pè mọ́tòmọ́tò gbàgbó kọ àwọn wọ̀nyí aláwo oníṣègùn àfáyé mọ́ màbí dàtà ní? Ṣé kìí ṣe àwọn kan náà tí wọ́n tó ń pè ní aláṣọpọ̀ alábẹ́ aláṣọ dúdú àbí àwọn aláṣọ fún báláwú? Ṣé kìí ṣe òkúta èrè èyí tí ọ̀fọ̀ wàrà rẹ gbé àbí èyí tó lọ rà lọ́jà àbí òkú bẹ́ẹ̀ tí pé àbí àwọn irin tó tò kalẹ̀ bí nǹkan míì? Ṣé kìí ṣe ilé àbí mọ́tò àbí owó rẹ? Ṣé kìí ṣe agbára tó ní? Ṣé kìí ṣe wípé kíni bẹ́ẹ̀ tí pé àwọn ènìyàn tí ọ mọ̀? Ṣé kìí ṣe tẹsẹ̀ rẹ tó gùn àbí ti pò ọ́ látọ̀ wà ló ṣe kíni lọ ń dá gbogbo ògo padà fún? Gbọ́ tàìpá àwọn yìí lọ bá dá gbogbo ògo padà fún, ó ti ṣiṣẹ́ o, ó ti ṣìnà, ó ti ṣìwàwù, ó ti kókù. Tètè ronúpìwàdà kò tí jù láti dá gbogbo ògo padà sọ́dọ̀ ẹni tó dá ọ̀run àtayé tó ní ẹ̀mí rẹ̀ níkàwọ́. Tẹ́ pé àrà tó bá wù ló lè fi ọ dá, àrà tó bá wù ló lè fẹ̀mí rẹ̀ dá. Èmi dá gbogbo ògo padà sọ́dọ̀ bàbá yẹn nítorí wípé kíni tí ọba sì ti bàbá yẹn àǹfààní ó sì fún mi láti lè wà dùnnú lónìí. Àǹfààní ó sì fún mi láti lè yìn lónìí. Àǹfààní ó sì fún mi láti lè sọ nípa títóbi rẹ̀. Àǹfààní ò lè ṣí fún mi láti lè ṣe kíni láti lè mọ jó láti mọ yọ̀ níwájú rẹ̀. Àǹfààní ò lè ṣí fún mi àní láti lè ṣe kíni láti lè mọ mú kí ẹwà ògo rẹ̀ títóbi rẹ̀ kó tó mọ farahàn ní ayé mi ní ojoojúmọ́. Àǹfààní ò lè ṣí fún mi láti jẹ́ ọ̀kan tó lè mọ sọ wípé kíni mo bọ́ nínú ogun àti ìdààmú ègún àìpẹ́ àti májèmú àtogun ẹ̀jẹ̀ gbogbo pátá. So gbogbo ògo àti ọlá mo ń dá padà sọ́dọ̀ Ọlọ́run. Ìwọ náà dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ bàbá yẹn. Bó ti wù kí lówó tó, bó ti wù kí lọ́lá, bó ti wù kí nọ́rọ̀ tó, gbogbo àwọn owó wọ̀nyí ọlá ọ̀rọ̀ ilé mọ́tò gbogbo ẹ̀ lóríṣiríṣi àwọn ipò gíga àti ipò agbára wọ̀nyí wọn kò tọ́ sí ìyìn bó ti wù kó kéré mọ́tò nítorí wípé kíni wọn kò sí agbára kankan
kò sí agbára kankan nínú wọn kò ní agbára kankan ìtótó láti gbà mí. Ọlọ́run yìí nìkan nípasẹ̀ Jésù Kristi àti ikú àtàjí àti ìfara rẹ̀ rúbọ ìfarajìyà rẹ̀ àtàjíǹde rẹ̀ nìkan ni mo ti rí ẹni gbàlà. So gbogbo nǹkan wọ̀nyí tí mo ní tí mo kójọ wọ̀nyí òun lolùpèsè tó pèsè rẹ̀ òun ló sì lágbára lórí gbogbo wọn. Ó ní ipá àtàgbára láti run wọn láàrin ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú kan sí kejì. Kí ló wá dé tí wọ́n àtúnkè ni àwọn yẹn ní fara ní sọ pé mo gbóṣùbà fún gbọ́ kò sí bẹ́ẹ̀ sì lè lọ́rọ̀ bóyá ìṣèlú látó kí ò lágbára tó wọn ò lè tó láti gbà wọn ò lè gbà ní ká má sọ pé wọn ò lè tó wọn ò tiẹ̀ lè gbà ní rárá àtọ̀ bó ti wù kó rí. Ọlọ́run nìkan ní gbà ní ẹni tọ́lọ̀ bá gbàlà òun ní dẹni gbàlà ẹni tọ́lọ̀ bá wòsàn òun ní dẹni wòsàn ẹni tọ́lọ̀ bá ṣẹ́gun fún òun ní dẹni ṣẹ́gun ní dá ṣẹ́gun. So fún ìṣe yìí dá gbogbo ògo àtọ́lá padà sọ́dọ̀ nítorí pé kíni òun nìkan ló ní. Ìtàn ńlá kọjá ipò tó wà kọ́ ni kókó dá ògo àti ọlá padà sọ́dọ̀ bàbá yẹn yín fọpẹ́ fún júbà rẹ̀ kan sára sí jẹ́ kó mọ̀ wípé ọmọ tí ó mọ̀re ló ń ṣe mọ̀ jẹ́ abáramọ̀re jẹ́ wo ìlàkọjá rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀sìn mọ́ ń tẹnumọ́ gbàgbé lórí rẹ̀ ìdojúkọ rẹ̀ gbàgbé lórí rẹ̀ gbé òṣùbà fún bàbá yẹn amen gbé òṣùbà fún bàbá yẹn nítorí pé kíni lẹ́yìn rẹ̀ kò sí sẹ́nìkan tó tó láti yìn gbọ́ kò sí bó ṣe fẹ́ túnú ayé yìí tó ó rí wípé kíni kálukú ló ní ṣùgbọ́n tiẹ̀ títí ẹ lọ mọ̀ ọmọ tẹlòmíràn. So fún ìdí èyí mọ̀ ń torí ṣùgbọ́n kan àbí mélòó kan tó wà nínú ayé rẹ̀ kó tó pé kíni kí lọ fẹ́ yìn sí wo ìtọ́ fẹ́ yìn sí pọ̀ pátápátá ọgbọ́n tó lórí yẹn sọ ni mélòó ni máa ro nínú oore tí bàbá ṣe ọgbọ́n kan tó mìíràn tó sọ ni òye bẹ́ẹ̀ tí pé àkàkà tán lórí rẹ̀ nínú ayé mi ọgbọ́n tó mìíràn tó sọ ni ó ní tí bá ní kárí olúwa ilẹ̀ á sú ilẹ̀ á mọ́. So ohun tó yẹ kó yìn sí ó sì kí ni ọ̀pọ̀ janturu kò ló ń kà dá gbogbo padà sọ́dọ̀ bàbá yẹn gbọ́ ohun tó wí nínú ẹsẹ̀ kẹtàlá mọ́ ń fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì nítorí ìjọba ní tirẹ̀ àti agbára àti ògo láíláí òun ló ní agbára òun ló ní ìjọba òun ló ní ògo òun ló ní ìyìn òun nìkan ló pẹ́tọ́ sí. So láti bọ́ nínú ìdánwò láti bọ́ nínú wàhálà láti bọ́ nínú ogun òun nìkan ló lè gbà ní kò sẹ́rù mìíràn tó lè gbà ní. Ègún èpè májẹ̀múra ogun ẹ̀jẹ̀ gbogbo tí Ọlọ́run ọba gbà ní kò sẹ́ni tó lè gbà ní. Gbogbo ẹni mo fi sọ tí Ọlọ́run ọba mú mi débi tí mo dé lónìí kò sí ẹni náà tó lè mú mi débẹ̀ ènìyàn kẹ èmi ò ní lè sọ nítorí pé kíni dandan ni láti mọ fi títóbi Ọlọ́run hàn mo fẹ́ kó yí ọ wípé kíni ọ̀rọ̀ ìtàn kọ́ ọ̀rọ̀ àròsọ kọ́ tí ọba ṣe ti Ọlọ́run tó gbà mí tó dá mi láre tó ṣàánú fún mi ni àǹfààní àti mọ̀ mi fún ọ kò bá ti ṣí. Tẹ̀bí wọn orí mi ò gbóhùn mi bó tiẹ̀ mọ ibi tí mo àbó sì mọ bó ni mo ṣe jẹ́ àti wọ́n tó mọ ibi tó mọ bó ni mo ṣe àbó tó mọ bó ni mo ṣe jẹ́ àǹfààní àti lè mọ gbóhùn mi lóde àti lè mọ ọmọ mi yẹn kò bá ti ṣí. Ètò tọ́pá pé tí ènìyàn bá ní tipẹ́tipẹ́ mo ti kú dànù tipẹ́tipẹ́ mo ti di ẹni àná tipẹ́tipẹ́ mo ti di ẹni gbàgbé kúrò lórí rẹ̀ tipẹ́tipẹ́ mo ti di dàkúdà ṣùgbọ́n nítorí pé Ọlọ́run tí agbára àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ fún mi lọ́fà tó jẹ́ pé lónìí àyè wà fún mi àǹfààní wà fún mi agbára wà fún mi láti lè mọ mú kí ìran rere mi kó wá sí mo ṣe tó pé ọ̀kan lára àwọn rere mi ni bó jẹ́ pé kì í ṣe bó ṣe lérò gangan ṣùgbọ́n ara rẹ̀ náà lára rẹ̀ ibìkan náà láti rí síkìní ìtìgbé bẹ̀rẹ̀. Ọlọ́run ni ènìyàn kọ́ gbọ́ dá gbogbo ògo padà sọ́dọ̀ nítorí pé òun ló ní ògo òun ló ní ìyè òun ló ní ọlá òun ló ní agbára òun ní gbani òun ní lani òun ní wo nísàn òun ní fúnni ní ìṣẹ́gun òun ló ń gbé ní ró òun ló bá ègún èpè àti májẹ̀mú ìrànjẹ́ lórí ayé ẹni o àánú rẹ̀ oore ọ̀fẹ́ rẹ̀ ni àánú àti ojú rere ni ò lè kówó lọ sọ́jà kó ṣe kíni kó ríra tó bá jẹ́ pé yẹn lè kówó lọ sọ́jà kí yóò ríra ni gbogbo àwọn tí wọ́n ń lówó yẹn wọn ò bá ti rà tán nítorí pé kò ṣeé ṣe lọ́fà tó fi jẹ́ pé kéde kò sí bí àwọn olówó ẹ̀ bọ́ sí lówó tó bọ́ sí lọ́lá tó mọ kíyèsí wọ́n sì tún mọ́ sá kíjokíjo káàkiri fún kíni
fún ààbò fún ìrànlọ́wọ́. Ojoojúmọ́ àwọn tí wọ́n tíye wọn ṣí gbogbo ìgbà ni wọ́n mọ́ wá síwájú Ọlọ́run pẹ̀lú gbogbo ọlá tí wọ́n ní, tí wọ́n gbàgbé pé àwọn ní gbogbo nǹkan, tí wọ́n ti rẹra wọn sílẹ̀ láti máa béèrè fún àánú àti ààbò àti ìtọ́jú Ọlọ́run àti ìgbàlà rẹ̀ lójoojúmọ́, nítorí pé kíni wọ́n mọ̀ pé lẹ́yìn rẹ̀ kò sẹ́ni tó lè gbà ní. Àwọn tíye wọn ò sí àní wọ́n ń tọ́ láláwo oníṣègùn àti wòlíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti onílátaláwa àtàdáhùn ṣe lọ. Gbọ́ àwọn tíye wọn ò sí àwọn ni wọ́n fọwọ́ gbẹ́yà wípé táwọn ní agbára táwọn ní àwọn ni wọ́n mọ̀ ṣe. Àwọn tíye wọn sí wọ́n rántí nígbà gbogbo wípé kíni Ọlọ́run nìkan òun ló ní agbára, òun ló ní ìdáríjì lọ́dọ̀, òun nìkan ló lè gbà ní lọ́wọ́ ìdánwò àti ìbílísì Sátánì àtàwọn ìjọba okùn àtàrí kérekére ègún àti pàtìmájẹ̀mú ọ̀rọ̀. So wọ́n àmọ́ ké lójoojúmọ́ wípé Ọlọ́run mọ̀ ṣe wò mí níran, gbà mí, mọ̀ ṣe jẹ́ kí àwọn ẹni bí kí wọ́n jàre lára mi, wọ́n jẹ́ kí wọ́n jàrò lára mi, wọ́n ti jẹ́ kí ìmọ̀ àtètè wọn kó ṣe, nítorí pé kíni bí ìwọ kò bá gbà mí kò sẹ́ni tó lè gbà mí. Tó bá wá rí bẹ́ẹ̀, tọ́lọ̀ bá wá gbà mí tó gbà ọ́, kí ló yẹ ká ṣe fún un? Gbọ́ bí o roka bó o gúnyán bó o sẹ́ran gbẹ́ kò ṣe ètò lè ṣe, Ọlọ́run kò sí kíni kò ní kankan tó jẹ nínú rẹ̀. Gbogbo owó tó ní tó bá kólẹ̀ gbì kò sí nǹkan tó lọ́wọ́ fi ṣe, nítorí pé òun ló ní wúrà àti fàdákà. Ìkan ibi tó wòrò ti gbé wúlò ní wípé tó bá kólẹ̀ yálà nínú ìjọ Ọlọ́run àbí ní àwùjọ àwọn aláìní, òun ni wípé kíni àwọn yẹn wọ́n lò nínú ìfẹ́ ti Ọlọ́run tí wọ́n bá jẹ́ olótìtọ́ àti olódodo, tí wọ́n bá ṣe àwọn ti tara àwọn ti ayé, wọ́n lò fún tẹ̀síwájú àgbàsókè ìrere àti ìmúgbòòrò ìjọ Ọlọ́run láti lè jèrè ọkàn jù bẹ́ẹ̀ lọ, láti lè mú kí ìrere kó tó ń rin rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n táyé pé àwọn ti ayé ni àwọn ò mú wọn lọ fi tẹ̀ra àwọn Ọlọ́run, wọ́n sì lọ fi ṣe fàájì ni. Tó bá kó fún mi ìní kọ̀ má gbà dáadáa tẹ̀gàn kọ, nítorí wípé kíni àwọn oríṣẹ́ ń bẹ tí yẹ kí n ní tí ì ní ó yẹ kí tún lè ṣojú báyìí lọ. So ìjọ wúlò fún ni ẹ gbọ́ bọ́ bá ṣe kólẹ̀ tíjọ gbà tí mo gbà táwọn èèyàn gbà tí ó bá ṣe láti inú ìfẹ́ òtítọ́ dá pé lórí wípé agbára rẹ títóbi rẹ ni kò já mọ́ kankan, Ọlọ́run sì tún lágbára láti ṣe kíni láti pa gbogbo ẹ̀rùn. Ṣùgbọ́n tó bá yẹ pé nínú ìfẹ́ nínú òtítọ́ àti nínú ọkàn kan nínú ìwà mímọ́ ló ti gbé kólẹ̀, gbọ́ mi, ìjọ tó bá kún fún bí wọ́n ṣe ń lò fún ògbàṣínlógo Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò tún mọ nínú dùn sí ọ láti mọ bùkún fún ojú bẹ́ẹ̀ lọ sí. Tí mo bá gbà tí mo bá lò, gbọ́ mi, Ọlọ́run ti kíni yóò tún bọ́ sílẹ̀kùn fún torí pé kíni ọba àìní ẹnìkan pàdé. O tún mú ètò yìí, o tún mú kó tún tẹ̀síwájú kó tún gbòòrò ju tàtẹ̀wá lọ. So ìtí mo ń sọ ni wípé kíni owó rẹ, ọlá rẹ, ọrọ̀ rẹ tó kò lè yọkọ́ ní kókó, ṣùgbọ́n ẹ̀mí ìmoore láti inú ọkàn yẹn wá yẹn òun lọ́lọ́ ní ìdí. Kó ṣe pọ́n kan ló fi sílẹ̀ àbí dọ́là tó kéré jọ ló fi sílẹ̀, tó bá yẹ pé nínú ìfẹ́ àti nínú òtítọ́ àti nínú òdodo ló fi sílẹ̀ fún ìmoore Ọlọ́run, inú Ọlọ́run dùn sí pé kíni kọ́ lọ kó mílíọ̀nù lọ. So mọ́ọ́rẹ́ owó rẹ kọ́ ló gbà ọ́, ilé rẹ kọ́ ló gbà ọ́, ọgbọ́n ìmọ̀ tó níyẹn òun kọ́ ló gbà ọ́, Ọlọ́run ló gbà ọ́ tó dá ọ sí ìdùnnú lónìí. Jẹ́ ká jọ dá gbogbo kó padà sọ́tọ̀ yẹn, bá a sì ṣe yin bàbá yẹn ní gbogbo gbà ní ọjọ́ gbogbo, ìyanu ayọ̀ tí ò lẹ́gbẹ́ tí ò lódùn wọn tí ò nákàwé tí ò náfijọ́ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò mọ bóyá ní ọ̀tun. Wo èmi ò fẹ́ mọ bí tó wà, èyí fẹ́ mọ kí ni ti ń ṣe ọlọ́wọ́ báyìí, ṣùgbọ́n nǹkan tí mo gbàgbọ́ ni wípé kí ni bá ti yin Ọlọ́run yẹn, àbẹ̀wò Ọlọ́run ó dé sínú ayé rẹ, ó dé sínú ayé mi, ó dé sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa láti mọ ṣe kí ni láti mọ sálábà pàdé àní ẹnì kọ̀ọ̀kan wa. Ohun kan ṣoṣo tó sì bá tí mo fẹ́ kọ́ ní kọ́ mọ̀ ní wípé kíni gba Ọlọ́run gbọ́, gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, gbẹ́kẹ̀lé mọ̀ yín láti inú ọkàn rẹ wá nínú òtítọ́ àti nínú òdodo. Ìwọ tó ọ̀rọ̀ mọ̀ bí yẹn pẹ̀lú ayọ̀ àti nínú òdodo wípé kíni ìwọ náà ti dọ́lọ́mọ, àrí pé lóòótọ́ àti lódodo Ọlọ́run yóò sì kéde ó ti bẹ̀ owó ó sì dọ́lọ́mọ. Ìwọ tó wà ní hospital tó sùn kalẹ̀ àbí ìwọ tó wà nílé tó ń sáṣẹ́ tí kankan ṣe ọ wo gbà yín pé kíni Ọlọ́run yẹn ó ti bẹ̀ owó kò sí tàbí ṣùgbọ́n wàá rí àánú gbà, wàá sàn. Ọlọ́run mọ tí ń ṣe, ó nídìí tó fi mú kí àwọn wọ̀nyí kó ṣẹlẹ̀. So mọ̀ rí Ọlọ́run bẹ́ni tí ò sí kíni bẹ́ni tó rí rẹ̀ pé orí rẹ̀ pé ọmọ tí ń ṣe tó bá mú ọ wà nípò kan, tó bá mú ọ tó ń la kankan kọjá, ó ní kankan tó lọ́n fẹ́ fàyọ, ó sì ní kankan tó lọ́n fẹ́ kó yọ, ó ní ògo ńlá kan tó lọ́n fẹ́ ti pàṣẹ rẹ̀ bú jáde nípa rẹ̀. Ọlọ́run fẹ́ yin rẹ̀ lógo nínú ayé ènìyàn ní fi mọ́ fàyè gba àwọn kan tí wọ́n ń ṣẹlẹ̀ sí ènìyàn tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni agbára bẹ fún láti dín lọ́wọ́ kọ́kọ́ mọ́ ṣẹlẹ̀ sí ènìyàn. So jẹ́ ká jọjúmọ́ yin Ọlọ́run lógo nínú ayọ̀ tó ga pẹ̀lú gbàgbọ́
tó jinlẹ̀ tó gbinlẹ̀ tó ní gbòǹgbò tí ó kò nákàwé tí ó kàn láfijọ́ ìtòlẹ́sí ọ̀kẹ́ nídìí pẹ̀lú ayọ̀ ìjẹ́ pé kí ni àwọn yóò mọ̀ bí tí wọ́n mọ̀ bí lọ́wọ́ rẹ̀ wípé sọ ṣé ò sí nǹkan mi bẹ́ẹ̀ ìtumọ̀ fẹ́ kájọ fi Ọlọ́run lógo nítorí pé èyí lọ́lọ́run béèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa láti mọ ìyìn nínú òtítọ́ àti nínú òdodo nítorí pé kíni òun ló ní ọpẹ́ àti ìyìn bá a ti ń ṣe yìí ilẹ̀kùn ayọ̀ ògo tuntun tí ò lẹ́gbẹ́ tó ń dájú tí ò ní àkàwé tó ń lòdì wọn ó ṣí fẹ́ni kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ bàbá rere àwímọ̀yẹ̀hùn olóore ọ̀fẹ́ aláàánú jùlọ ológo jùlọ ọba àṣeyí òwú tẹ́nikẹ́ni kò lè yẹ lọ́wọ́ wò rárá rárá. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ Ọlọ́run òtítọ́ Ọlọ́run òdodo Ọlọ́run ní májẹ̀mú ayọ̀ ọba lágbára jùlọ tí ń gbà wọ́n tirẹ̀ lọ láṣẹ pé ní gbogbo ọ̀nà tí kìí ṣohun kóhun lábọ̀ ògo ìyìn ọlá ọpẹ́ ní fún ọba bá rere gbogbo ògo ìyìn ọlá. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ tìrẹ ní ṣe Ọlọ́run mo dá wọn padà sọ́dọ̀ rẹ mo dá wọn padà sọ́dọ̀ rẹ gbogbo ògo ìyìn ọlá. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ o bàbá rere. Agbára mi kọ́ ọgbọ́n mi kọ́ òye mi mọ̀ kọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìbọn mi kí ni mo lè ṣe o bí kì bá ṣe wọ agbára kí ni mo ní bí kì bá ṣe wọ owó náà dà tí mo ní bí kì bá ṣe wọ ọlá náà dà tí mo ní bí kì bá ṣe wọ èyí náà dà tí mo mọ̀ bí kì bá ṣe wọ Ọlọ́run ayérayé ọlá rẹ̀ lèmi jẹ ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ní gbogbo ọ̀nà tí mo ń ṣẹ́kẹ́lẹ́ tí aráyé tí mo ń pariwo wípé mo dá wọn padà sọ́dọ̀ rẹ. Ìwọ lọ́ba tó ń ṣayé mi ní rere tó ń dá mi láre tó ń sọ̀rọ̀ mi dire ní gbogbo ọ̀nà. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ. Ìwọ Ọlọ́run tó ń súre fún mi lójoojúmọ́ tó ń sọ̀rọ̀ àṣẹ tuntun tó lógo jùlọ sínú ayé mi àárọ̀ ọ̀sán àti alẹ́. Ìwọ tó mú ayọ̀ mi kún ní gbogbo ọ̀nà ní agbọn gbogbo. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ bàbá rere gbogbo ògo ìyìn ọlá. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ o Ọlọ́run ọ̀gá ògo gbọ́ pé gbà yìn mí. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ ọba ayérayé. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ gbogbo ògo ìyìn ọlá. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ o àtóbi jùlọ. Èmi dá wọn padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ògo ìyìn ọlá agbára ìfẹ́sùn ìwọ̀ àní ìtẹríba òṣùbà gbogbo nítorí tìrẹ nìkan ní í ṣe o ìwọ nìkan ló tọ́ sí ìwọ nìkan ló yẹ kò tọ́ sí ẹnì kankan ẹni yòówù kò jẹ́ rárá o. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ògo Ọlọ́run alágbára jùlọ o.
ìwọ tó ń kó mi yọ tó ń gbà mí là lọ́wọ́ ìmọ̀ ìtàn èké àrékérekè àti èṣù àti gbogbo àwẹ̀ níbi pátápátá o. Ogun ègún ìdílé, ogun ẹ̀jẹ̀ ìran àti tàdúgbò tàgbègbè tìjọ àwùjọ ti gbogbo ibi tí mo rìn sí pátápátá ló sọ wọ́n dà lálágbára nínú ayé mi. Nínú ohun gbogbo tí ń ṣe tèmi ń fòpin sí agbára wọn, agbára rẹ mọ́ ni o. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ, ọba ayérayé ológo jùlọ. Gbogbo ògo ìyìn ọlá, mo dá wọn padà sọ́dọ̀ rẹ o. Ọba àwọn ọba, ògo ìyìn ni fún ọ. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ o. Mo dá wọn padà sọ́dọ̀ rẹ. Gbogbo ògo ìyìn ọlá, mo dá wọn padà sọ́dọ̀ rẹ o bàbá rere. Ìwọ ni Olúwa Jehovah, ìwọ ni Olúwa ọba ayérayé, ìwọ ni Olúwa Jehovah, ìwọ ni Olúwa ọba wa. Ìwọ ni Ọlọ́run agbanilágbàtàn tó ń gba ayé mi là, tó ń gba ayé àwọn èèyàn là, tí gbogbo agbára rẹ. Ògo ìyìn ọlá ní forúkọ rẹ o. Ìwọ ni Olúwa Jehovah, ìwọ ni Olúwa ọba wa. Ọlọ́run ìbẹ̀rẹ̀ òpin àárín ohun gbogbo, tèbí agbára rẹ ni ó fi mú wa bẹ̀rẹ̀ oṣù tó tún mú wa rí ìparí rẹ̀ nínú oore ọ̀fẹ́ rẹ tó ga. Ògo ìyìn ọlá ni fún ọ. Ìwọ ni Olúwa Jehovah, ìwọ ni Olúwa ọba wa. Ọjọ́ kọ̀ọ̀kan tó wà nínú oṣù kẹta, ìwọ lọba tó yà sí mímọ́ fún wa, tó gbàjọba ohun gbogbo. Gbogbo ibi tó wà nínú ọjọ́ kọ̀ọ̀kan ò jẹ́ kó kángan ṣe wá, ó ṣe bàbá rere o. Ìwọ ni Olúwa Jehovah, ìwọ ni Olúwa ọba wa. Ìjìnlẹ̀ fẹ́ arúgbó ọjọ́, ọpẹ́ ìyìn ògo mi, ìjó ọpẹ́ mi mọ̀ rè fún gbogbo rè tó ń ṣe láyé mi lójoojúmọ́. Ìwọ ni Olúwa Jehovah, ìwọ ni Olúwa ọba wa. Fún iná ẹ̀mí mímọ́ agbára rẹ tó tún dá láyé mi ní gbogbo ìgbà, láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́gànjọ́ òru, tó fi jẹ́ kó rẹ̀ mí rárá o. Ìwọ ni Olúwa Jehovah, ìwọ ni Olúwa ọba wa. Ògo ìyìn ọpẹ́ ni mo mú wá fún ọ bàbá, tó ń fàyè gbà mí, tó mú mi rójú rere rẹ lójoojúmọ́. Láti lè mọ gbé ọ̀gá ò ṣe arúgbó ọjọ́ o. Ìwọ ni Olúwa Jehovah, ìwọ ni Olúwa ọba wa. Èmi gbé ọ̀gá mo yìn ọ́ o, Ọlọ́run ayérayé. Èmi ni mo ṣe fòyà, ránṣẹ́ mi kan rárá, ó ṣe o. Ìwọ ni Olúwa Jehovah, ìwọ ni Olúwa ọba wa. Èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi, èmi yóò gbé ọ̀gá ẹlẹ́dà mi, èmi yóò gbé ọ̀gá àtọ́bí jùlọ o. Ní gbogbo ọjọ́ ayé mi ju gbogbo àwọn òrìṣà lọ, èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi, èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi, èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi ju gbogbo òrìṣà tó ń bẹ láyé lọ. Ìwọ nìkan lèmi ọmọ fọpẹ́ èyìn fún o.
nígbà gbogbo lọ́jọ́ gbogbo lọ́sàn àti lóru kò lè sómi kò lè rẹ̀mí láti máa yìnyàn o èmi kò lè rí torí sàtèrè kankan rò rárá. Olúwa ọ̀run ògo gbọ́ pípa yìn mí o èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi ju gbogbo òrìṣà tó ń bẹ láyé adáhùn ṣe kan kò mọ̀ lè gbé ọ̀gá aláwo kò mọ̀ lè gbé ọ̀gá wòlíì èké kò mọ̀ lè yìn ọ́ lógo afa irọ́ kò mọ̀ lè fọpẹ́ ìyìn fún ọ o ifá ìmìlẹ̀ kò mọ̀ lè yìn ọ́ lógo èmi ọmọ rẹ nígbà gbogbo lèmi yóò mọ̀ yìn ọ́ o ṣé bàbá àmì o èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi o èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi ju gbogbo òrìṣà tí ó ń bẹ láyé níwọ̀n gbà tí mo sì wà lókè erùpẹ̀ o ìyìn rẹ lẹ́nu mi títí ayé ni o ọpẹ́ rẹ lẹ́nu mi ò nígbà gbogbo ni o ayọ̀ mi níwájú rẹ pẹ̀lú ọpẹ́ ìyìn ni fún ọ ó ṣé bàbá o èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi ju gbogbo òrìṣà tó ń bẹ láyé ògo ìyìn ọlá ọpẹ́ ni fún ọ ọlọ́run ayọ̀ ológo dídán ní gbogbo ọ̀nà mo ní ìyìn ni fún ọ àwìmọ̀ yẹ̀wò gbọ́pẹ́ gbàyìn mi o èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá ọlọ́run mi ju gbogbo òrìṣà tó ń bẹ láyé. Bàbá tí báyìí ọmọ ìyá láyé more ọlọ́run akiri sóre asóre kiri ọba àwọn ọba tó dára jùlọ tèbí wọ́n lọ́lọ́run tó dúró tì mí tó ń jẹ́ agbára fún mi nígbà tí gbogbo ènìyàn ń pa mí tì. Ọlọ́run bàbá tí báyìí ọmọ ìyá láyé more òtítọ́ pọ́nbélé òun lè yé wípé abáramóore jẹ́ ni mo jẹ́ fún ọ níwájú rẹ tí ń bá sọ wípé ọlọ́ṣà kò ní lẹ́rù lọ tèmi ò bá lè yíyan èmi ni wọ́n ń bá wí nítorí kí ni o orí rẹ láyé mi ó ti papọ̀ jù kò ṣe kà tán o kò ṣe ròyìn tán lílọ bíbọ̀ ìbámọ́sí rẹ ilẹ̀ tí mò ń tẹ̀ tẹ̀bí agbára rẹ ni kò jẹ́ kó lù mọ́ mi lẹ́sẹ̀ o aṣọ tí mò ń wọ̀ sọ̀rọ̀ pé kò ju méjì lọ tẹ̀bí wọ́n lọ lọ́rùn tó jẹ́ kó ṣe déédéé ara mi tí kò yẹ léjìká mi o ọlọ́run bàbá tí báyìí ọmọ ìyá láyé more oṣù mẹ́ta àkọ́kọ́ ó mú mi làájá nínú ewu pẹ̀lú ìjì àti ìfòòró gbogbo ọ̀pọ̀lọpọ̀ ti gbé ogun ti gbé lọ agbára rẹ ló gbé mi ró ó tẹnu mọ́ bàbá bí báyìí ọmọ ìyá láyé more Jésù bí báyìí ọmọ ìyá láyé more oṣù mẹ́ta àkọ́kọ́ ló mú mi làjà láyọ̀ àtàlàfíà nínú ewu pẹ̀lú ìjì àti ìdààmú lọ́pọ̀lọpọ̀ àánú mo rí gbà ìjì ti gbà wọ́n púpọ̀ lọ ọlọ́run mo ní bẹ́mi ò bá lè yìn ọ́
abáramóore jẹ́ ni mí o. Ọlọ́run bẹ́mi ò bá lè dúpẹ́ fún wọn kò tọ́ sí mi láti wà lórí òkè erùpẹ̀ mọ́. Ayé bẹ́mi ò bá lè yìn ọ́ kò tọ́ sí ẹni tó tún yẹ kó mọ̀rí mú mi mọ́. Mẹ́ta lọ́kàn àní bẹ́mi ò bá lè yìn ọ́ ó yẹ kí n gbẹ dànù bí igi ọ̀pọ̀ tó ti gbẹ tí gbogbo ní o. Nítorí pé agbára rẹ títóbi rẹ ló mú mi wá títí dòní. Kò wá sóhun tó lè dé tó lè ṣẹlẹ̀ tó yẹ kó lè dí mi lọ́wọ́ láti yìn ọ́ lógo. Irú ìlàkọjá yòówù kí n lè mọ làkọjá ipò yòówù kí n lè wà ọ̀tọ̀ mi ní láti mọ yìn ọ́ o. Nítorí pé ìlàkọjá mi gbogbo ohun ìdojúkọ mi gbogbo fún ògo àti ìyìn lógo rẹ ni. Ìwọ Ọlọ́run náà ló tún wà nínú gbogbo rẹ̀. Bó ṣe ń tẹnu mọ́ wípé o Ọlọ́run bẹ́mi bákọ̀ tí mo yìn ọ́ abáramóore jẹ́ ni mí. Oṣù mẹ́ta àkọ́kọ́ ò mú mi làájá nínú ìfòòró ìdààmú àti ìjì tó ń jà káàkiri àgbáyé o. Àánú mo rí gbà oore ọ̀fẹ́ rẹ mọ́ ni o. Àmọ́ iye tó ti kọjá lọ ò rà pátápátá. Ọlọ́run ògo ìyìn ọpẹ́ mi mọ̀ rẹ́. Bàbá bíbá yín ọmọ ìyá aláìmoore. Jésù bíbá yín ọmọ ìyá aláìmoore. Oṣù mẹ́ta àkọ́kọ́ Ọlọ́run agbára rẹ mọ̀ ni o. Nínú ewu ẹ̀rù ikú pẹ̀lú ìjà gìrì. Àánú mo rí gbà ọ̀pọ̀lọpọ̀ ti parun nínú wọn. Ayé ògo ìyìn ọlá ọpẹ́ ní forúkọ rẹ. Ọba àkìkì tán ọba àyìn tán ọba tó ní gbogbo ògo tó ní gbogbo ìyìn ọlá àti agbára. Mélòó ni mo fẹ́ sọ mélòó ni mo fẹ́ kà nínú oore rẹ bàbá o. Kò sóhun tó tọ́ ààbò ohun tí mo lè ṣe ju pé kí n sá ti mọ̀ yọ kí n sá ti mọ̀ yan fada kémi kí n mọ̀ yìn ọ́ kí n mọ̀ gbórúkọ rẹ ga kí n mọ̀ polongo títóbi rẹ nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú ayé mi o. Ayérayé bàbá o bẹ́mi ò bá lè yé yìn ọ́ àyíká ọmọ tí ó dájú ní mí. Mò ń tẹnu mọ́ bí mo bá ní èmi kò lè yìn ọ́ ó yẹ kí n gbẹ dànù bí igi ọ̀pọ̀ tó ti gbogbo ní o. Ìwọ tó jẹ́ ìtùnú fún mi nígbà tí kò sẹ́ni kankan mọ́. Bèbè ìwọ ló jágbára fún mi nígbà tí mo wà nínú oyún. Gbígbóná tútù àti títa gbogbo rẹ̀ lóríṣiríṣi níyà mi mo tí wọ́n jẹ ní gbogbo ìgbà yẹn. Àtakùtà mi lójú gbígbóná wọn tí wọ́n mú kò bá jó mi lára. Tútù tí wọ́n mú kò mú kí kankan kó ṣe mí o. Agbára rẹ ní ìtọ́jú rẹ mọ̀ ní Ọlọ́run. Àtúnbẹ̀mí o agbára rẹ mọ̀ tún ní o. Wípé mo tún wọnú ayé wá láyọ̀ àti àlàáfíà. Kò tó tán síbẹ̀ ó tún ṣètọ́jú mi títí mo fi dẹni tó rákòrò. Ìrákòrò mi kì í rákòrò wọnú iná ìrònú kòtò agbára omi òjò lọ. Àmọ́ yẹ ogun onírúurú tó dìde nígbà tí a lóyún mi nígbà tàbí mi nígbà tí mo rákòrò. Ta ni mo mọ̀ tí à ń fi mí sọ nígbà gbogbo tí ìyá àti bàbá mi bá ń jáde lọ. Ara wo ni wọ́n ti fi mí dá lẹ́yìn wọn tí èmi kò lè fọhùn tí mi ò lè gbìn rárá. Ṣèbí ìwọ lọ́lọ́run àtóbi jù lọ tún gbà mí látún jẹ́ ìtùnú ìrànlọ́wọ́ fún mi.
èyí ni mo wá fẹ́ jẹ yóò ti wá mú yóò ti sọ wípé ìyìn kò tọ́ sí ọmọ ọlọ́run o. Bàbá tèmi ò bá lè yìn ọ́ agbára mòrè jẹ́ ni mo mọ̀ ní mí. Oṣù mẹ́ta àkọ́kọ́ agbára rẹ̀ mọ̀ ní o. Nínú ìfòòró ìdààmú ìyàn ogun gbogbo pátápátá o. Àánú mo rí gbà oore ọ̀fẹ́ rẹ̀ mọ̀ ní o. Àmọ́yẹ ènìyàn tí wọ́n ti bá a lọ. Ògo ìyìn ọpẹ́ mi mọ̀ rè fún ọ ayérayé. Mo ti ń kẹ́ o. Bàbá bíbá yín ọmọ ìyá láyé mórè. Jésù bíbá yín mo yá láyé mórè. Oṣù mẹ́ta àkọ́kọ́ ọdún yíyọ agbára rẹ̀ ní o. Nínú ewu ẹ̀rù ikú àti ìdààmú o. Àánú mo rí gbà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ṣègbé nínú rẹ̀ o. Ó ṣé bàbá ìyìn ògo ọlá ọpẹ́ ni fún ọ. Bàbá àgbà o, mo dúró yìn ọ́, mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Mo dúró yìn ọ́, mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Mo wá yípo yìn ọ́ lógo ọlọ́run òtítọ́. Èmi yípo yìn ọ́ lógo ọlọ́run ìgbàlà. Mo dúró yìn ọ́, mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Mo dúró yìn ọ́ o, mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Èmi yípo yìn ọ́ lógo ọlọ́run òtítọ́. Èmi yípo yìn ọ́ lógo ọlọ́run ìgbàlà. Èmi dúró yìn ọ́, oore rẹ̀ ti pọ̀ jù láyé mi. Èmi dúró yìn ọ́, fún títóbi agbára rẹ̀. Èmi dúró yìn ọ́, torí ìwọ nìkan lógo yẹ. Mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá o, ọlọ́run àwímáyẹ̀mú. Èmi bẹ̀rẹ̀ gbé ọ̀gá onímájẹ̀mú ayọ̀. Àní mo bẹ̀rẹ̀ jó bàrẹ̀ ìwọ tí kì í dá máa jẹ̀mú. Mo wá yípo yìn ọ́ lógo fún gbogbo rere láyé mi. Mo wá yípo yìn ọ́ lógo fún gbogbo iṣẹ́ ìgbàlà rẹ láyé mi. Ó ṣé bàbá o, mo dúró yìn ọ́, bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Mo dúró yìn ọ́, mo bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Èmi yípo yìn ọ́ lógo ọlọ́run òtítọ́. Èmi yípo yìn ọ́ lógo ọlọ́run ìgbàlà. Èmi dúró yìn ọ́ o, àní mi bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Èmi dúró yìn ọ́ o, àdé mi bẹ̀rẹ̀ gbé ọ̀gá. Èmi yípo mo yìn ọ́ lógo ọlọ́run òtítọ́. Èmi yípo yìn ọ́ lógo ọlọ́run ìgbàlà. Ó ṣé, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá rere. Ó ṣé, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá rere. Mo yìn ọ́, mo gbé ọ̀gá, mo fọpẹ́ ìyìn fún ọ. Arúgbó ọjọ́ Olúwa wa. Ó ṣé, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá rere. Ọpẹ́ ìyìn ògo ọlá ìyìn hallelujah ni mo mú wá fún ọ. Èmi ni mo ṣe bẹ̀rù Olúwa wa o. Ó ṣé, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá rere. Ní gbogbo ọ̀nà ọpẹ́ ìyìn ọlá ni mo mú wá fún ọ, torí tìrẹ nìkan ní í ṣe. Ó ṣé, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá rere. Èmi yìn ọ́ o bàbá mi mọ́. Èmi yìn ọ́ o arúgbó ọjọ́. Èmi yìn ọ́ o ọba àwọn ọba. Èmi yìn ọ́ o ìjìnlẹ̀ ìfẹ́ o. Oore rẹ̀ pọ̀ bàbá nínú ayé mi o. Oore rẹ̀ pọ̀ bàbá nínú iṣẹ́ mi o. Oore rẹ̀ pọ̀ bàbá nínú ayé aya mi o. Oore rẹ̀ pọ̀ bàbá nínú ayé àwọn ọmọ mi. Oore rẹ̀ pọ̀ bàbá nínú ìdílé mi o.
oore rẹ̀ pọ̀ bàbá nínú ìrìn àjò ẹnì kọ̀ọ̀kan wa. Oore rẹ̀ pọ̀ bàbá fún gbogbo ìtọ́jú rẹ̀ o. Èmi yìnyàn o bàbá àgbà o. Ẹ bá mi gbé bàbá ga, ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà o. Èmi yìnyàn o bàbá. Èmi yìnyàn o bàbá. Oore rẹ̀ pọ̀ bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi yìnyàn o bàbá. Ọlọ́run arúgbó ọjọ́, èmi yìnyàn o atóbi jùlọ. Èmi Sunday mọ rírì rẹ, oore rẹ láyé mi ni mo ṣe ń tẹnu mọ́ wípé nígbà gbogbo lọ́jọ́ gbogbo èmi yóò mọ ìyàn o. Èmi Sunday, èmi mọ rírì rẹ Ọlọ́run òtítọ́ onímájẹ̀mú ayọ̀ ni mo ṣe sọ wípé lójoojúmọ́ o lèmi yóò mọ fọpẹ́ ìyìn ògo fún ọ. Oore rẹ kò láfiwé, ó ti papọ̀ jù láyé mi. Oore rẹ̀ kò lóǹkà, jaburata ni láyé mi. Ó pọ̀ títí ó tún jù yanrìn òkun lọ o. Títí ayé ní gbogbo ìgbàlè mi yóò mọ yìnyán lógo. Gbogbo ayé ẹ bá mi gbé bàbá yẹn ga o. Èmi yìnyán o bàbá. Èmi yìnyán o bàbá. Oore rẹ̀ pọ̀ bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi yìnyàn o bàbá. Kò lè sọ mi, kò lè rẹ̀ mí láti mọ júbà rẹ bàbá rere. Ayé gbà mí o, ìtì dọ̀tun la mẹ́wàá Ọlọ́run, èmi tún mọ yìnyán lógo. Títóbi rẹ àkàwé rẹ kò mọ̀ sí o nínú ayé mi, mo ń ṣe yìnyán lógo. Oore rẹ ti papọ̀ jù Ọlọ́run, ìwọ nìkan ló lógo tó ní ògo, ìyìn ògo ọpẹ́ mi mọ̀ rẹ o. Bàbá rere, ìbá máa ṣì rẹ nínú ayé mi, kí ni èmi ìbá mọ̀ wí títí dòní. Ògo ọpẹ́ ìyìn ọlá ni fún ọ. Ètò náà mi, ìwọ ni agbára mi, ìwọ ni ìwọlé ìjáde mi, ìwọ mọ̀ ni o. Ọlọ́run títí láyé mi yóò mọ yìnyán lógo. Bàbá, agbára rẹ ló mú ohun gbogbo rọ̀ mí lọ́rùn láti mọ̀ ṣe ẹlẹ́rù nìyẹn. Ó mọ̀ ṣe lójoojúmọ́ títí láì lèmi yóò mọ̀ gbé ọ̀gá o. Bí mo ti ń tẹnu mọ́ wípé o, èmi yìnyàn o bàbá. Oore rẹ̀ pọ̀ bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi yìnyàn o bàbá mi mọ́. Gbogbo àgbáyé ẹ bá mi kí ipò ṣe o. Èmi yìnyàn o bàbá. Èmi yìnyàn o bàbá. Oore rẹ̀ pọ̀ bàbá, oore rẹ̀ pọ̀ ọmọ, oore rẹ̀ láyé mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi yìnyàn o bàbá rere. Bíbá ni yíra nílẹ̀, bíbá ni yíra nílẹ̀, bíbá ni yíra nílẹ̀ kò tó fún ìrẹ́ o. Arúgbó ọjọ́ wá bá mi o. Bíbá ni yíra nílẹ̀, bíbá ni yíra nílẹ̀, bíbá ni yíra nílẹ̀ kò tó fún ìrẹ́ o bàbá. Ọ̀ní mò ń gbé, mò ń sọ, mò ń tẹnu mọ́. Bàbá àgbà olóore ọ̀fẹ́ aláàánú ológo jùlọ. Bíbá ni yíra nílẹ̀, bíbá ni yíra nílẹ̀, bíbá ni yíra nílẹ̀ kò tó fún ìrẹ́ o bàbá àgbà o. Bíbá ni kí n fò sókè,
bíbá ní kí n máa fò sókè, bíbá ní kí n máa fò sókè lójoojúmọ́. Kò mọ̀lẹ́ tó fún yín rẹ̀ arúgbó ọjọ́, ṣé bàbá rere aláàánú mi. Bíbá ní yíra nílẹ̀, bíbá ní yíra nílẹ̀, bíbá ní yíra nílẹ̀, kò tó fún yín rẹ̀ o bàbá. Bíbá ní fò sókè, bíbá ní fò sókè, bíbá ní fò sókè, kò tó fún yín rẹ̀ o bàbá. Ìyìn yẹ ilé rẹ̀ o, ayérayé o, ìwọ ló ṣògo ayé mi dẹni ẹ̀sín o. Ògo yẹ ilé rẹ̀ o, àtóbi jù bàbá o, ìwọ ló ṣògo ayé mi di àtẹ̀pá àtẹ̀gbé pátápátá lẹ́tẹ̀lẹ́sẹ̀ mi. Ṣé o arúgbó ọjọ́ alágbára jùlọ o. Ìyìn yẹ ilé rẹ̀ o Jésù, ìwọ ló ṣògo ayé mi dògún ẹ̀sín o. Ògo yẹ ilé rẹ̀ o Jésù, ìwọ tó ṣògo ayé mi di àtẹ̀pá àtẹ̀gbé pátápátá. Mo gbé ọ̀gá, mo yìn ọ́ lógo, mo fọpẹ́ ìyìn fún ọ. Oore ńlá lèyí tí ìwọ ṣe fún mi bàbá rere o. Gbogbo ogun ayé mi lọ sójú tí wọ́n, òfin wọn tẹ̀lé ìyàwó, òfin wọn ṣẹ̀sín, ọ̀sán wọn dohun àtẹ̀pá àtẹ̀gbé pátápátá o. Mo ṣe ń pariwo, mo ṣe ń tẹnu mọ́ wípé ìyìn yẹ ilé rẹ̀ o Jésù, ìwọ tó dojú ti gbogbo ogun ayé mi pátápátá. Ògo yẹ ilé rẹ̀ o Jésù, ìwọ ló ṣògo ayé mi di àtẹ̀pá àtẹ̀gbé látẹ̀lẹ́sẹ̀ mi pátápátá. Bàbá bàbá o bàbá àgbà, ológo tó ní gbogbo ògo, ìyìn ọlá àtọpẹ́ ìwọ lèmi ń kí o. Bàbá bàbá o bàbá àgbà o, rúgbó ọjọ́ ìbẹ̀rẹ̀ òpin àti àárín ohun gbogbo, alákòóso ohun gbogbo, ọba àjídára tó fàyè mi dára, ire ọ̀tun tó lógo jùlọ lójoojúmọ́. Àtèmi àtòhun gbogbo tí ń ṣe tèmi o, ojoojúmọ́ ló ń ṣòwò àrà ọ̀tun rere tó kọjá ọgbọ́n ìmọ̀ òye ẹ̀dá alààyè gbogbo. Bàbá bàbá o bàbá àgbà o, kò má sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ àfiwọ́. Bàbá bàbá o bàbá àgbà, arúgbó ọjọ́. Bàbá bàbá o bàbá àgbà o, bàbá bàbá o bàbá àgbà, bàbá bàbá o bàbá àgbà o, bàbá bàbá o bàbá àgbà, kò má sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ àfiwọ́. Bàbá bàbá o bàbá àgbà, bàbá bàbá o bàbá àgbà, èmi ni má ṣe bẹ̀rù, má ṣe fòyà o. Bàbá bàbá o bàbá àgbà, ìdátìlẹ́yìn òtítọ́ tí kì í dójú tì ní rárá. Bàbá bàbá o bàbá àgbà, alágbára jùlọ lọ́run àti láyé, kò má sẹ́lòmíràn ìrẹ́ àfiwọ́. Bàbá bàbá o bàbá àgbà, bàbá bàbá o bàbá àgbà o, bàbá bàbá o bàbá àgbà, kò má sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ àfiwọ́. Bàbá bàbá o bàbá àgbà. Lẹ́yìn rẹ̀ ìwọ náà tún ní.
lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Gbogbo ayé farati ó dúró kò farati kankan lẹ́yìn rẹ o Ọlọ́run ìwọ ló tún kù ó ṣé bàbá lẹ́yìn rẹ ìwọ náà tún ni o lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Gbogbo ayé farati ó dúró kò farati kankan lẹ́yìn rẹ o Ọlọ́run ìwọ ló tún kù o bàbá o ayérayé lẹ́yìn rẹ mo ní ìwọ náà ló tún kù o. Ìbẹ̀rẹ̀ òpin àárín ohun gbogbo aláṣẹ pé ayọ̀ ohun rere pátápátá lẹ́yìn rẹ ìwọ náà ló tún kù o. Ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Gbogbo ayé farati ó dúró kò farati kankan lẹ́yìn rẹ o Ọlọ́run ìwọ ló tún kù o. Ó ṣé bàbá àgbà òye lẹ́yìn rẹ ìwọ náà tún ni lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Gbogbo ayé farati ó dúró kò farati kankan lẹ́yìn rẹ o Ọlọ́run ìwọ ló tún kù o. Ó wí pé Ọlọ́run tí a kò lè dá dúró ọpẹ́ ìyìn ògo mímọ́ rẹ fún ọ Ọlọ́run tí a kò lè dá dúró rárá. Ìyìn ògo ọpẹ́ ni mo mú wá fún ọ ó ṣé o alágbára ńlá. Ọlọ́run tí a kò lè dá dúró ògo ìyìn ọpẹ́ mímọ́ rẹ tí mo mú wá fún ọ Ọlọ́run tí a kò lè dá dúró. Èmi gbé ọ̀gá bóyìn ọ lógo bàbá rere Ọlọ́run tí a kò lè dá dúró. Èmi gbé ọ̀gá bóyìn ọ lógo Ọlọ́run tẹnikẹ́ni kò lè dá dúró. Ògo ìyìn ọpẹ́ mímọ́ rẹ ó ṣé bàbá mímọ́ Ọlọ́run tẹnikẹ́ni kò lè dí lọ́wọ́. Èmi gbé ọ̀gá bóyìn ọ lógo Ọlọ́run tí a kò lè dá dúró. Nígbà gbogbo èmi yóò mọ̀ yìn ọ lógo. Kábíyèsí rẹ Olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ilẹ̀ ìfẹ́ èmi ni mọ́ ṣe bẹ̀rù ògo ni fún ọ. Kábíyèsí rẹ Olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra kábíyèsí rẹ ayérayé o ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra kí ló fi mọ́lẹ̀ ó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ìjìnlẹ̀ ìfẹ́ ó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra Ọlọ́run òtítọ́ ó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra aláṣẹ pé ohun rere gbogbo ó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra òun ló mú wa rìnrìn àjò oṣù kẹta yìí láyọ̀ ó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ọba tó mú mọ́lẹ̀ ṣàṣọ́bọra ìyẹn ọjọ́ méjì tó parí oṣù òun lọ́ba tó ń gbàjọba ohun gbogbo pátápátá. Ó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra yóò mú wa jáde ní oṣù kẹta pẹ̀lú ìṣẹ́gun àti ìbùkún ńlá tó ga jùlọ ó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ọba tó fi mọ́lẹ̀ ṣàṣọ́bọra ó mú wa wọnú oṣù kẹrin lọ láti lọ ṣeré tí kò lẹ́gbẹ́ tí kò lákàwé láti rógo lò ní gbogbo ọ̀nà
ó fi mọ́lẹ̀ ṣaṣọ bora ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. Káwọ́ méjèèjì sókè, pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àkọ́tún agbára tí nẹ́ẹ̀mí mọ̀ rẹ̀ mo béèrè fún, Olúwa gbé wọ̀ mí lójijì. Bí òun ti mú mi jáde kúrò nínú oṣù kẹta wọnú oṣù kẹrin lọ, wàá pọ̀ tún nẹ́ẹ̀mí àtàgbẹ́dọ̀ ní ayé mi láti lè mọ yìn ọ́, láti lè mọ gbórúkọ rẹ̀, láti mọ rírò rẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Agbára àti nẹ́ẹ̀mí rẹ̀ mo béèrè fún Ọlọ́run ayérayé. Bàbá láti ọ̀yà tóbi kì í fagbá tẹ́ẹ̀mọ̀ rẹ̀, láti bọ̀ kún mi fagbá tẹ́ẹ̀mọ̀ ní ọ̀tún wa, láti bọ̀ kún fagbá tẹ́ẹ̀mọ̀ ní ọ̀tún. Àní nẹ́ẹ̀mí mi máa ta gbára dá bàbá ní okòó wa tún wọn dá sọ́nà ìdìbò wa tó fi jọ́ lọ́rùn. Àyídé máa ta gbára tó bọ̀ tún wọn dá sọ́nà ìdìbò wa tó fi jọ́ lọ́rùn. Àti tó mú ọjọ́ pẹ̀lú agbára àti aṣojú àti orúkọ Jésù Kristi. Àní gbogbo ọjọ́ ayé mi ọpẹ́ mi àti ìmí yẹ kó tó wà sàn jù bẹ́ẹ̀ lọ. Àyíkébò tó lè mọ nígbà tó láti lè mọ ìyọjú bó ṣe yẹ lọ. Àyíkébò tó mọ pọ̀ ní okòó àti mọ gbé orúkọ rẹ̀ bó ṣe gbórúkọ rẹ̀. Àyíkébò tó mọ ní okòó àti mọ júbà láti mọ kásán àti bó ṣe kásán. Bàbá àìtún nẹ́ẹ̀mí mi máa tagbára sínú ayé mi. Èyí nẹ́ẹ̀mí mi máa tagbára mọ bìlá kọ̀ọ̀sọ̀ agbóhùn ọ̀hún lójijì. Àtúbọ̀ mú ọjọ́ pẹ̀lú agbára àṣẹ níwà gbogbo àìkọ́ mọ̀ láti mọ yàn láti mọ fọwọ́ àti mọ fọwọ́ àti mọ fìyìn fọ́ ní orúkọ Jésù. Bàbá tún nẹ́ẹ̀mí àtagbára sínú ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá tún nẹ́ẹ̀mí mi máa tagbára sínú ayé mi. Wàá mọ mú ọjọ́ pẹ̀lú agbára tí kò lẹ́gbẹ́ tí kò lójì wọn. Ní gbogbo ọjọ́ ayé mi ayọ̀ mi kọ́ mọ kún láti mọ yìn ọ́. Ní gbogbo ọjọ́ ayé mi ìtara kọ́ mọ wà fún mi láti mọ yìn ọ́, láti mọ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ànílẹ́yìn rẹ kò sẹ́nìkan tọ́ yẹ láti mọ yìn mọ́. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mi mọ̀ ọ̀rọ̀ bó béèrè fún abáyá gbé wọ̀ mí lójijì. Èyí nẹ́ẹ̀mí mi máa tàgbà tó bọ̀ tún wọn dá sún láyé mi àti wọn lọ. Èyí nẹ́ẹ̀mí máa tàgbà tó bọ̀ mú ọjọ́ ìlú ayé mi ti bu agbára tó fi jọ́ lọ́rùn ní orúkọ Jésù Kristi náà sáré ṣe. Bàbá àìrígbàgbọ́ lórí gbogbo àìní ayọ̀ bí kò tó akún yóò ṣe kó lọ. Àdá bí kò tó amọ̀ yájú bó ṣe lọ láti mọ yìn ọ́, láti mọ gbọ́ láti mọ fún àtòfó orúkọ rẹ̀. Àìnígbàgbọ́ lórí gbogbo níbi gbogbo àìtí gbogbo ayé fi dá ìjà tí mo jẹ́ gbogbo ayé kọ́ mọ̀ pé àìní wọ́ àìlẹ́yìn rẹ̀ kò sẹ́ni kankan àìtọ́tọ́ àìtọ́ yìí láti mọ gbéga. Bàbá tó nẹ́ẹ̀mí àtàgbàdà sọ ayé mi sọ àtúbọ̀ tó mi kí fún agbátẹ́ mọ̀ rẹ̀ àtúbọ̀ mú nẹ́ẹ̀mí mi àtàgbàdà tó mú òjò nẹ́ẹ̀mí kò lágbá kò lásìkò tó tóbi sọ. Bàbá tó mi kí fún agbátẹ́ mọ̀ rẹ̀ ẹ̀yà tó nẹ́ẹ̀mí àtàgbàdà mi ní orúkọ Jésù Kristi. Nígbàgbọ́ lọ́jọ́ gbogbo ọjọ́ mi àní ayọ̀ mi kọ́kọ́ láti mọ yòlógo sẹ́ àìnígbàgbọ́ ara mi kọ́ mi yára láti mọ yòlógo láti mọ gbórúkọ gá láti gbọ́ polówó ẹ̀ fún gbogbo ayé pé àní ìwọ nìkan ló tọ́ láti mọ yẹn láti mọ ìwọ lọ́ba tó ń ṣe bẹ́ẹ̀ tó ń dára rẹ̀ nígbàgbọ́ tó gbà tí tó sí òótọ́ sẹ́ni kankan mìíràn lẹ́yìn bàbá kún fagbára kún fẹ́ mọ́ rẹ̀ kún fagbára kún fẹ́ mọ́ rẹ̀ jẹ́ gbàdàgbàdà lóko ẹgbẹ́ wọn lójijì. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Ọgbọ́n tó lórin sọ ní tàlàbà máa yìn, tàlàbà máa gbéga o, tàlàbà máa yìn bí kò ṣe Jésù ọba. Ọlọ́run ayé rẹ̀ tún nẹ́ẹ̀mí mi máa tagbára sínú ayé mi sẹ́. Wàá pọ̀ tún mú ìdẹ́ mi àtàgbára mọ òjò ní ayé mi pẹ̀lú agbára tó ga tó lè gbọ́ tó dé òun lójú wọn ju tàtí wọn lọ. Ní gbogbo ọjọ́ ayé mi àní kí ìyìn ògo kó lè mọ jẹ́ tèmi ní gbogbo ọ̀nà lórí ọ̀rọ̀ ayé mi. Kí gbogbo ògo kó lè mọ jẹ́ tèmi ní gbogbo ọ̀nà lórí ọ̀rọ̀ ayé mi. Ìyẹn pé ohun kan agbára kan ìjọba kan kọ́mọ̀ sí láti ṣe ìdíwọ́ àbí ní abẹ́ àtakò fún mi láti lè mọ ìyàn láti mọ gbórúkọ rẹ̀ ká àdúrà àpárẹ̀ ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Agbára àkọ́tọ̀ àti dẹ́mi máa àkọ́tọ̀ orí àbá gbogbo mi lójú àti wá lọ. Olùwàpọ̀ tóbi kì í fún agbára tí ẹ̀mọ́ lápọ̀ tún nẹ́ẹ̀mí àtàgbẹ́dọ̀ ara yìí mi sẹ́ lápọ̀ tún nẹ́ẹ̀mí àtàgbẹ́dọ̀ aṣọ ayé mi ní orúkọ Jésù Kristi. Àìnígbàgbọ́dọ̀ gbogbo inú ayé mi àìní ìyìn rẹ̀ lọ́dún mi àìyọ láti ọkọ̀ mi wọn àìpẹ̀lú àìtọ́ka tó bóyá kó tún mọ̀ pọ̀ sí ní ojoojúmọ́ ìyàwó lọ. Agbára kan ìjọba kan àti ẹ̀bí kan mi sí àyè ohunkóhun kọ́kọ́ mọ̀ sí lè ṣe àìláti mọ̀ ṣe ìdíwọ́ àbí ìdíwọ́ àbí fún mi láti mọ̀ yìn ọ́ láti mọ̀ gbórúkọ láti mọ̀ fún àtòfó orúkọ rẹ̀. Bàbá àìtún nẹ́ẹ̀mí àtàgbẹ́dọ̀ ayé mi láti mọ̀ mú ọjọ́ pẹ̀lú agbára tó ga tó lè gbé tó lè láti mọ̀ mú ọjọ́ pẹ̀lú àti tó ga tó lọ. Ìjẹ́pẹ́ àìrí gbogbo tó lè mọ̀ pẹ̀lú ní agbára bí olú àbí ní abátàkùn àìláti mọ̀ ṣe ìdíwọ́ àbí ìdíwọ́ fún mi láti bọ̀ ìṣọ́ àìrí pípa àwọn ẹni mo pa ní òṣìṣẹ́ bàbá tún nẹ́ẹ̀mí ní gbogbo ọ̀rẹ́ ní gbogbo àyè kọ́ gbẹ̀gbẹ̀ láti mọ̀ yàn láti mọ̀ gbogbo forúkọ rẹ̀ láti mọ̀ pé ogó tó gbẹ̀gbẹ̀ àní wọ́n ló tó láti mọ̀ yàn wọ́n ló tó láti mọ̀ gbẹ̀gbẹ̀ bàbá tún náà ìmọ̀tàgbà sọ ibi yakun fagbára tún náà ìmọ̀tàgbà sọ ibi orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Àwọn méjèèjì sókè béèrè fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́. Bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá sínú ayé mi àní ní gbogbo ọ̀nà Ọlọ́run bá bọ́ mẹ̀mí mímọ́ jẹ́ kí ìyìn rẹ kó mọ pọ̀ sí ní ẹnu mi. Àní ìmísí àtagbára àti okun àti ayọ̀ tó ga tó lè gbé jùlọ Olúwa kí o tún mọ mi pọ̀ sí
ní ìyìn rẹ nínú gbogbo ní ìdáwọ́lé gbogbo ní ìwọlé jáde mi Ọlọ́run ìyìn rẹ nìkan ni kó mọ gbẹ́ ẹnu mi àní láti inú ọkàn mi wá inú òtítọ́ àti inú òdodo ètí gbogbo ayé sì lè wọ́n mọ̀ pé kíni lẹ́yìn rẹ ìwọ náà tó ní àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ sí àdúrà ayé mi kò tó bàbá tó bọ̀ tó mi kì í fa agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ bàbá tó bọ̀ tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dọ̀ aṣọ ayé mi ìjẹ́ pé nígbà gbogbo ìwọlé jáde mi àníyìn rẹ sẹ́ àní náà ni yóò mọ kíkún ẹnu mi nígbà gbogbo àyè láti inú ayọ̀ tó ga sórí ìgbẹ́ láti inú sàlọ̀ ọkùnrin mi wá bàbá àyè tó mi kì í fa agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ àní nígbà gbogbo ìyìn rẹ ìbúra kọ́sàbọ̀ pọ̀ sí kò mọ gbìlẹ̀ kó sì mọ gbòòrò gbogbo láì nínú gbogbo tó máa ṣe àníyìn kò mọ jẹ́ tirẹ̀ ògo kò mọ jẹ́ tirẹ̀ àníyìn kò mọ jẹ́ tirẹ̀ ògo kò mọ jẹ́ tirẹ̀ láì mú ìyàkàjáwó dààmú kan dání orúkọ Jésù Kristi àyè tí gbogbo ayé àní gbogbo yóò fi mọ̀ pé àní lẹ́yìn rẹ ìwọ náà tún ní sẹ́ Ọlọ́run kò sọ́nà kankan níbi kankan mọ́ àní ìwọ náà ní alágbára kò sí alágbára kankan níbi kankan mọ́ ìyìn ògo ti ẹnìkan ní ṣe bàbá lórúkọ Jésù bàbá tó mi kí fagbá tẹ́lẹ̀ mọ́ rẹ̀ àtọ̀ mu ẹ̀mí mi má àtàgbà kó tó mọ̀ òjò láì bó ṣe lọ àní kó tó mọ̀ ti pẹ̀lú àtúntò tó 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 ní ọjọ́ àti wọn lọ bàbá àní wọlé dàbí ní gbogbo tí wọn bá ṣe àní pẹ̀lú ayọ̀ tó ga tó rẹ̀ pé àní ìyẹn kọ́ mọ́ kún ọ̀nù nígbà gbogbo ìyẹn kọ́ mọ́ pọ̀ sí nígbà gbogbo àní wò dáwọ̀ mi àní ìyẹn kọ́ mọ́ pọ̀ sí nígbà gbogbo ohun gbogbo tí wọn bá ṣe bàbá àní kọ́ mọ́ fi ogun àti ìfọlọ́wọ́ àní gbogbo ọ̀nà bàbá tó ní ẹ̀mí àtàgbà sọ ayé mi ẹ̀yà kún mi fagbá tẹ́lẹ̀ àtọ̀ mu ní ẹ̀mí àtàgbà jòdó ayé mi àní gbogbo yòókù gbélé mọ́ àní kọ́ mọ́ fògo àti ìfọlọ́wọ́ rẹ̀ àní kí yòókù kọ́ mọ́ jẹ́ tẹnu gbogbo àní káyọ̀ mọ́ fẹ́ ayọ̀ rẹ̀ tí ó bí lẹ́kàn kọ́ mọ́ fọ́ aláyè rẹ̀ kàn láti mọ́ yàn láti mọ́ kó kọ́ mọ́ jẹ́ tẹnu kọ́ mọ́ tẹ̀ nígbà gbogbo bàbá tó ní ẹ̀mí àtàgbà sọ ayé mi kún fagbá tẹ́lẹ̀ nígbà rẹ̀ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àwọn méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́rẹ́ asùn ayé mi ní gbogbo gbà nínú ìyìn mi nínú ọpẹ́ mi àìbíbi ṣe yọbẹ sí ń gbórúkọ rẹ ga gbígbòòrò kí n máa mọ gbòòrò gbígbìlẹ̀ kí n mọ gbìlẹ̀ táyọ̀ kí n mọ táyọ̀ lílẹ̀kẹ̀ kí n mọ lẹ́kìtà àní jíjọ́ orí kí n mọ jẹ́ orí dọ̀tún lójoojúmọ́ pẹ̀lú ògo tó ga tí ó lè gbẹ́ tó ń lójúmọ́ àṣẹ rere kó tó àmọ́ jẹ́ tèmi bó jẹ́ tèmi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo bèrè fún ní àkọ́tún olùwàtúbọ̀ tóbi kì í fa agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ látúbọ̀ bí mi pọ̀ sí ní àkọ́tún agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára rẹ àyìnwátúbọ̀ tó wọn dásùn láyé ìgbà tí wọn lọ wàtúbọ̀ mú wọn yè ní ọ̀tún àti wọn lọ ní gbogbo rẹ nígbàgbọ́ lọ́jọ́ gbogbo ní orúkọ Jésù àìsí mẹ́ta rẹ àìní nẹ́ẹ̀mí àtàgbára ní àyìn tó tó mọ̀ jù bó ṣe jò lọ àyìn tó tó mọ̀ gbélé bó ṣe gbẹ ó tó mọ̀ àrùn bó ṣe lọ àyìn tó tó mọ̀ kí tó mọ̀ pọ̀ sí kí tó mọ̀ gbélé sí kí tó mọ̀ gbòòrò sí ní agbára àti nẹ́ẹ̀mọ́ rẹ sẹ nígbà gbogbo lọ́jọ́ gbogbo àyìn kí mọ̀ gbòòrò kí mọ̀ gbélé àyìn kí mọ̀ tayọ kí mọ̀ sáṣẹ àyìn kí mọ̀ gáṣẹ àyìn ní ògo tó ga tó tóbi tó dẹgbẹ́ tó lójúmọ́ àyìn kí mọ̀ oríṣà nínú ògo tó ga tó dẹgbẹ́ tó lójúmọ́ ní ọ̀tún náà tó lójúmọ́ bẹ́ẹ̀ ni àyìn kí mọ̀ lẹ́kẹ̀sà ní gbogbo jáde ní ògo tó ga tó dẹgbẹ́ tó lójúmọ́ tó dà kàwé lójúmọ́ àṣùrẹ̀ tó ga tó dẹgbẹ́ tó lójúmọ́ kọ́ mọ̀ jẹ́tì nínú gbogbo tí ṣe rere mi àyìn nínú gbogbo yún rere mi pátá àyìn ní orúkọ Jésù pẹ̀lú ògo tó ga tó dẹgbẹ́ tó lójúmọ́ nígbà gbogbo dáwọ́ lè akọ̀wé kò sí nígbà gbogbo pẹ̀lú ògo tó ga tó dẹgbẹ́ tó nípasẹ̀ ìyẹn àtọ́pẹ́ mi níwájú nígbà gbogbo Olúwa àyìn ìyẹn àtọ́pẹ́ akọ́tọ́ àwọn gbòòrò ìbò ṣe bàbá àyìn tó nẹ́ẹ̀mí àtàgbẹ́ tó mọ̀ kún fífa gbàtí nẹ́ẹ̀mí látọ̀ mú nẹ́ẹ̀mí àtàgbẹ́ jù láyé mi àyìn kí mo tó mọ̀ gbẹ kí tó mọ̀ gbòòrò kí tó mọ̀ tá a ṣe àyìn nínú ògo nínú ìyípa agbára tá a ṣe nígbà gbogbo àyìn nínú ògo látọ̀pọ̀lọpọ̀ nínú orí àṣẹ orí pátá gbogbo àyìn pẹ̀lú ògo tó ga pẹ̀lú òyìn tó ga níwájú nígbà gbogbo ojoojúmọ́ bàbá àìtúnẹ̀ màtàgbẹ́ tó ayé mi àyìn nípasẹ̀ ìyẹn àtúpẹ́ bí àgbẹ̀ tó mọ̀ gbọ̀ sí ní gbogbo kan ní ògo náà àti tó bá gba àti iṣẹ́ ẹ̀nu tí gbàrà rẹ̀ olùwàtúnẹ̀ màtàgbẹ́ tó àṣẹ ibi tí mo bá tó fi ń jọ́ lọ́rùn yìí. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè ayé rẹ̀ tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́ ìdásùnà ayé mi pátápátá nínú rẹ̀ sọ́bídìí apáta jìgbòrò èyí náà tara jùlọ rọ wọ́n mọ̀ wọ́n pé kí ni lè tó ní ṣe pẹ̀lú gbogbo àdúrà ìgbà ń yọ Ọlọ́run lógo gbọ́ mi ó ní ìkànṣe púpọ̀ sọ́kọ́ bí inú Sátánì dùn láti mọ ìyẹn Ọlọ́run ni rárá òun ló lórí ogun gan olórí ọ̀tá etí tẹ̀ mọ́ bí Sátánì inú jù gangan tí fi mọ́ gbógun ti àwọn èèyàn gangan òun náà ní iyì so ìwọ tó bá lè gbàdúrà wò láti jálágbá inú àti ní àtàrí dùn Ọlọ́run àti ìyẹn Ọlọ́run wà láàní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó rí tí wọ́n lè yẹn lọ́sọ̀kọ́ bí lásán ni Sátánì ní bẹ́ẹ̀ ní ìjìrè tó pé kíni inú rẹ̀ dùn kì í dùn rárá inú rẹ̀ mọ́ bàjẹ́ ní ọ̀fọ̀ wò ó bá ṣe rọra yẹn láàárọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀fọ̀ tó ju gbogbo ọ̀fọ̀ lọ àgbáyé ó ti ṣubú lọ àgọ́ rẹ̀ àti gbogbo ọba rẹ̀ àti gbogbo ìgbìmọ̀ rẹ̀ so inú rẹ̀ dùn kì í fẹ́ kí n yọ̀yọ̀ náà pàápàá so èyí tó fi ní ìdàgbára àti nẹ́ẹ̀mí mọ́ Ọlọ́run ni láti mọ ta láti mọ gbò láti mọ jẹ́ ní àtàjù láti mọ gbogbo iṣẹ́ ìṣòtọ̀kùn àti ìkùnkùn náà kọ́bátá kò lè bá mọ́ ráyè yin Ọlọ́run bó ṣe yin lọ porúkọ Jésù yọba tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbẹ́dá sọ èmi tàtúwá lọ àìní gbogbo ọ̀nà nínú rẹ̀ ti gbé sọ bí dá pátá ti gbé ní àtàjù láti mọ gbogbo iṣẹ́ ìṣòtọ̀kùn
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ yóò àtúbọ̀ gbé wọn jà tí wọ́n lọ, wọ́n àtúbọ̀ tún nẹ́ẹ̀mí màtàgbẹ́dá yóò jà tí wọ́n lọ, wọ́n àtúbọ̀ mú nẹ́ẹ̀mí màtàgbẹ́dá jù nẹ́ẹ̀mí tó bá jà tí wọ́n lọ, ní orúkọ Jésù Kristi. nínú ẹ̀yà sọ́bíjà pàtàkì gbòòlù iná àtàjọ dandan àyè láti mọ kọlù láti mọ lò láti mọ tó àríkè tó bá kọlù kó mọ fọ́ tuntun gbogbo sísè tàbí àríkè ìjọba kọ ìgún ìpẹ́ tí má jẹun àti gbogbo ẹ̀jẹ̀ bọ́lá àti orúkọ jẹ́ àrí ti rán bàbá ti rán yàrá ti àdúgbò tẹ̀bí tá a dúró ti jọ ni bàbá àyè orúkọ jẹ́ sọ́bíjà pàtàkì gbòòlù àtàjọ lọ pátá nínú rẹ̀ àyè sọ́bíjà àtàjọ pàtàkì gbòòlù pátá nínú rẹ̀ láti mọ kọlù àyè láti mọ lò láti mọ tó àyè gbogbo ti sátánà àtàríkè rẹ̀ bó ti ṣèjọba òkùnkùn ìgún ìpẹ́ àti má jẹun gbọ́ pátá àyè gbogbo ti sọgbọ́ ẹ̀jẹ̀ gbogbo àyè gbogbo ti sọgbọ́ ayẹlẹ pátá àyè gbogbo ti ń jẹ́ mọ́ ìpẹ́ àní ìdè àti ní apá pátá yóò orúkọ Jésù Kristi àsọ̀bíjà pàtàkì láti mọ kọlù wọn láti mọ lò láti mọ tó láìkò síbi kankan ìjẹ́pẹ́ nígbà gbogbo lọ́jọ́ gbogbo àìnínú àyè tó kájú ẹjọ́ mi èmi ti mọ ìyọ̀lì ìmọ̀ gbórúkọ ìyá ìjẹ́pẹ́ kí o tó bá kọlù kọ́ mọ fún tó láì náà tù kan tí wọ́n bá tó bí lọ bàbá tó ní ẹ̀mà tàgbàdá yà kún fún bàbá sọ̀bíjà pàtàkì látàjọ ìná pátá nínú ẹnu orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbàrá dá sínú ayé mi ti gbogbo tó fi jọ lọ́run ni. Nítorí pé tìrẹ ni ògo, ìyìn, ọlá àti agbára gbogbo pátá. Nínú rẹ̀ wá tó sọ bí di ẹrù àti jìnnìjìnnì ńlá. Ọgbọ́n tó wí ni Mósè fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì. Nítorí ìjọba ń tirẹ̀, agbára ń tirẹ̀, ògo ń tirẹ̀ láíláí àmín. Ìdánwò àti bìlísì tá à ń sọ yẹn àwọn ẹni bí ani búburú Sátánì tàrí kiri ni. Tó bá jẹ́ ẹrù àti jìnnìjìnnì nínú Ọlọ́run wo tí Ọlọ́run bá jẹ́ agbára fún ọ mọ́ jẹ́ kékeré fún ọ tí ó bá sí iná ìmọ̀ àtàgbọ́rọ̀ nínú ayé rẹ mọ́ jẹ́ kí n tọ́ sórí àwọn wọ̀nyí ò lè bọ́ lọ́wọ́ wọn kò sí bó ṣe fẹ́ rìn ò lè bọ́ lọ́wọ́ wọn. Ọlọ́run àti agbára rẹ̀ àti iná ìmọ̀ nínú ayé ènìyàn ni mo mú yàn bọ̀ lójú kọ́ sọ wípé kí ni gbà wá nítorí pé tirẹ̀ ní agbára ògo ọlá àti yìn láyé àti láíláí lẹ́yìn ẹ̀ kò sí ẹnì kankan tó tó ní mọ́ kò sí wípé bóyá iye ọdún báyìí ni agbára rẹ̀ mọ́ iye ìjọba yìí ni ìjọba rẹ̀ mọ́ no láyé àti láíláí. So ẹni tó ní agbára láyé àti láíláí yẹn òun ni kò képe kó kun fún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀. ẹni tí agbára wà láyé àti láíláí yẹn tó ní gbogbo ògo àti láyé àti láíláí yẹn tó ní gbogbo ọlá àti àṣẹ láyé àti láíláí yẹn òun ni kò béèrè kó kun fún ní ẹ̀mí àtàgbára rẹ̀ láti jẹ́ ẹrù ńlá àti jìnnìlá fún gbogbo àwọn ẹni bẹni búburú àwọn ẹnìkan ènìyàn. Ṣùgbọ́n wá gbọ́ ìwọ gangan náà wọ́n àwọn jẹ́ ènìyàn búburú mọ́ jẹ́ nìkan ènìyàn mọ́ jẹ́ ni tó fi àìsílẹ̀ fún Sátánì láti mọ ṣiṣẹ́ bí o. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá tún nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára dá sínú ayé mi sẹ́ Olúwa tí gbogbo agbára tó fi jọ̀rọ̀ ilé mi àtàgbára tó mú ojú pẹ̀lú àṣẹ pẹ̀lú agbára tó ga jùlọ ní gbogbo ojú ayé mi láti pọ̀ sọ bí di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú ẹ̀pá bàtàjọ àti máa lọ láti pọ̀ sọ bí di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì tó ń gbé gbogbo tí ìṣòro àti jìnnì gbogbo mi tó pé wọ lọ lórí ẹ̀rù àti jìnnì tó ń gbé ẹ̀rù gbogbo àti jìnnìjìnnì mi ní gbogbo ojú ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Àkọ́tọ̀ agbára àti nẹ́ẹ̀mí mọ̀rẹ́ mo béèrè fún Ọlọ́run ẹ̀rù àyè Ọlọ́run jìnnìjìnnì èyí tó ń gbẹ̀rù gbogbo àti jìnnì gbogbo mi wàá túbọ̀ tóbi kì í fún agbára àti nẹ́ẹ̀mí mọ̀rẹ́ wàá túbọ̀ tó nẹ́ẹ̀mí àtàgbàdo àná ayé mi wàá túbọ̀ mú pọ̀ ní agbára àti nẹ́ẹ̀mí mọ̀rẹ́ wàá túbọ̀ mú nẹ́ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ jò nínú ayé mi pátápátá ju bó ṣe gbójú láti lè wá lọ àìní àmọye lọ́pọ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lórí tí kò ṣe wò lójú ni bàbá ní orúkọ Jésù yàtún nẹ́ẹ̀mí àtàgbàdo àṣọ ayé mi àti gbogbo tó yàtún nẹ́ẹ̀mí àtàgbàdo àṣọ ayé mi ti gbogbo àwọn tó yàtún nẹ́ẹ̀mí àtàgbàdo àṣọ ayé mi ní orúkọ Jésù Kristi àìní gbogbo ojú ayé mi yà kún wá díẹ̀ rú láti pátá nínú rẹ̀ kí n ti jìnnìjìnnì lẹ́nu rẹ̀ pátá kí wá di ẹ̀rù lẹ́nu rẹ̀ pátá àìní kí n ti jìnnìjìnnì pátá nínú rẹ̀ fún gbogbo àwọn ẹni bẹni búburú àwọn ènìyàn àìní gbogbo àwọn igi búburú ní sẹ́nẹ̀tì àríkà ìjọba àti ègún pátá gbogbo òtún ẹgbẹ́ gbogbo mi kiri tí wọ́n wà àìlọ́run tí àbí nítòsí ni àìní mo kì yóò gbúrò mi kára àwọn kó lélẹ̀ mọ́ àìní mo kì yóò gbúrò mi àìní kí ara àwọn kó balẹ̀ mọ́ ó jẹ́ pé àìní ẹnikẹ́ni yóò tún lè yọ mi àìní ní àmọ́ èké tó bá dọ̀wọ́ sẹ́ àìní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àìní orúkọ Jésù Kristi àmú ẹ̀jẹ̀ rẹ̀ àmú yásì jìnnà ní àjẹ́ ọ̀rọ̀ àìní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àjẹ́ sínú ọ̀fìn tó gẹ́gẹ́ bá gbé sílẹ̀ fúnra rẹ̀ ohun gbogbo tó bá ń ṣe fún wọn nípa níbi ní búburú nípa àti àbí orúkọ sílẹ̀ mi sẹ́ àìní orí àrẹ àmọ́ fi kó bàbá àìní orúkọ Jésù Kristi àìní gbà gbogbo àmọ́fọwọ́ra rẹ̀ para rẹ̀ lórí àtún ẹ̀mí àtàgbàdo àṣẹ mi àìní rẹ̀ pápátá sọ bí di ẹ̀rù láti jìnnà rẹ̀ àtúbọ̀ mú ẹ̀mí àtàgbàdo jùlọ ẹ̀mí tẹ́gbàtàgbàtà àṣẹ bójú lọ àìní gbogbo tó sọ bí di ẹ̀rù láti jìnnà pátá nínú rẹ̀ sẹ́ rà ètí ń gbẹ̀rù gbogbo àti jìnnì gbogbo mi àìní ẹni kẹ́ni agbákan kò tó ẹni yóò kó yẹ kó tó wọ̀ sí ẹtì mọ̀jọ́ mi lẹ́nu àbí yóò kó òun kọ́ sí tèmi lẹ́nu àbí ní òun kọ́ sí tèmi àìní èké tó bá dánwò sẹ́ àìní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àmúyó bí ọtí àìkọ́ mọ̀ ẹ̀jẹ̀ àmúyó bó ti mọ̀ ẹ̀jẹ̀ náà jẹun àìní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àìkọ́ mọ̀ fọwọ́ ara rẹ̀ para rẹ̀ lára yóò orúkọ Jésù bàbá tún náà màtàgbà sọ yémi yàtọ̀ ká ẹ̀rọ kìkì fún àgbà tí náà mímọ́ ìgbà tí wọ́n lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín
àmì ní orúkọ Jésù Kristi. Gbọ́, ológo ni ọ́, ológo ni mí, nítorí pé kí ni Ọlọ́run ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ wípé òun dá mi tògótògó, ó dá àwọn náà tògótògó. Ẹ̀yà béèrè fún nẹ́ẹ̀mí màtàgbọ́rọ̀ Ọlọ́run alààyè. Gbogbo ògo mi Ọlọ́run, nítorí yìí lógo àti tóbi ọlá rẹ̀, ọ̀yà tún mi kì í fagbára àti nẹ́ẹ̀mọ̀lẹ́ gbogbo ẹ̀ kó dìgbà fún mi tèlétèlé. Lákùsí ibi kankan gbogbo ẹ̀ kó ti kí ni kó dìgbà fún mi tèlétèlé. Gbogbo tí ń jẹ́ ìdè, gbogbo tí ń jẹ́ ìgbèkùn, gbogbo tí ń jẹ́ àhámọ́ ètò wà ní ojú ọ̀nà àbí tó jẹ́ pé títí sìn àní àwọn kan bẹ́ẹ̀ ní àwọn tí ìfìtì rí gbogbo àwọn ògo mi kan padà títí mọ́ rí ògo mi lọ bó títọ́ àti bó ṣe yẹ. Ó yá kó gbiná dànù báyìí, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àkọ́tọ̀ agbára àti ní mẹ́rin bó béèrè fún bàbá. Ó yá tó tún wọn kì í tún láyé bá tó tún mi kì í fagbára àti nẹ́ẹ̀mọ̀ ìjàtúmọ̀ lọ. Àtúbọ̀ tún ẹ̀mí mi má àtàgbàdo ayé mi ìjàtúmọ̀ lọ. Àtúbọ̀ mú nẹ́ẹ̀mí àtàgbàdo ìjọba ayé mi ìjàtúmọ̀ lọ. Ní orúkọ Jésù Kristi. Àìgbogbo tún ṣe ọgọ́ mi, àìgbogbo tún ṣe àwọn ẹ̀tọ́ mi, àìgbogbo tún ṣe ìpè mi ní gbogbo ọ̀nà pátápátá ní orúkọ Jésù. Àkọ́mọ̀jì gbà fún gbogbo wa tó fi jọ lọ́run. Àìní gbogbo ọkọ́mọ̀jì gbà fún gbogbo wa tó fi jọ lọ́run. Àìkọ́mọ̀jì gbogbo ọkọ́mọ̀jì gbà fún gbogbo wa tó fi jọ lọ́run. Ní orúkọ Jésù Kristi. Bàbá àìtú nẹ́ẹ̀mí àtàgbàdo àtúnṣe ayé mi ṣe. Àtúbọ̀ mú nẹ́ẹ̀mí àtàgbàdo ìjọba ayé mi gbogbo tó lọ. Ọ̀yá àìní gbogbo tó ń ṣe ìdíwọ́ ìdínà tako, àìgbogbo tí ń jẹ́ ìgbèkùn àtàràbọ̀ gbogbo, àìtí ó fi jẹ́ pé àìní àwọn ògo mi tó kò fi tẹ̀mí lọ́wọ́ gbogbo àìsí tẹ̀mí kò fi tẹ̀mí lọ́wọ́, àìtí ó jẹ́ pé títí tì yín àìní mi ò tí ì bá ológo mi bóta ìbò ṣe bóta àti ìbò ṣe lọ́nà tó tọ́nà tó yẹ, àìní láti mú kí lóore àìní torí ògo àti ìnógo rẹ̀, àìní torí tí ó bí àtọ̀ àìtó pé lẹ́yìn rẹ̀ wọ́n náà tún ní bàbá àìgbogbo ogun wọ̀nyí àìkó ti gbin náà dànù rẹ̀, àìní gbogbo àwọn ègún ẹ̀pà àti gbogbo àdé àtàwọn ọmọ ìgbà ìdókòwò kò gbin náà dànù báyìí, ibi yòókù wà kí wọ́n gbin náà dànù báyìí, ọ̀yá gbogbo tí ṣe ògo mi pápátá àìkó ti gbà fún tèlétèlé, àìní nínú ayọ̀ àlàáfíà àti ògo àti ìbùkún àti àlàáfíà àti ìtura rẹ̀, ẹ̀mí gígùn àti ìrànlọ́wọ́ àti àjọ Yakobo jí lófin nípa gbàdá ṣe òun rere tó ga tẹ́lẹ̀ gbọ́dọ̀ Yakobo jí ṣe fún báyìí, Olúwa àìní gbogbo tí ṣe ògo mẹ́tọ́ ya pátápátá ti gbogbo Yakobo jí gbà fún mi, ya tún nẹ́ẹ̀mí àtàgbàdá fún mi, àtúbọ̀ kí n fagbá sí mi, àtún nẹ́ẹ̀mí àtàgbàdá fún mi, àìní gbogbo ọjọ́ ayé mi àìní kó mi pọ̀ sí kí mo ilé ìkẹsà nínú ògo orílẹ̀ òde bá àìní nínú ayọ̀ àtàgbà àti gbẹ̀rẹ̀ àfẹ́ tẹ̀tẹ̀ mi gbogbo ògo tí èmi pátápátá gbogbo àti tẹ mọ́ta àwọn ọ̀rẹ́ tó yẹ kí mo ti wúlò ní bàbá ìgbọ̀ kó dìgbà fún kó ti mọ̀ jùlọ fún nínú àtàgbà àti ẹ̀mí àti ìtura ti wọ́n wá tún nẹ́ẹ̀mí àtàgbàdá sọ àyè ti wà bá tó fi jọ́ lọ́rùn ni. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Ìkórè ayọ̀ títa àwọn ọmọ Ọlọ́run ni ọgbọ́n ni ó ní ẹgbẹ́ ọgbà àjàrà kẹsì mọ́ jẹ́ èso rẹ̀, ẹ kọ́lé kẹsì mọ́ gbénu rẹ̀. Ẹ̀yin tó kórè ayọ̀, ẹ̀yin tí ẹbẹ̀rẹ̀ ti ń pè ẹ̀yin tí ò dá lábùkù fún, tí ò rí nǹkan fúrúgbìn bó ló sì fẹ́ kórè, ẹ̀yin tí ò sì rí kórè kó gbọ́ mi, bó o ní o sì fẹ́ jẹni tí yọ kọ́lé tí ó sì máa gbénu rẹ̀, bó o ló sì fẹ́ jẹni tí ọmọ yẹn fada tí ó sì máa jayọ lọ́ba. So ṣe wípé kí ni ó ṣe pàtàkì láti jẹ́ tó kórè ayọ̀. Ìkórè ayọ̀ kò lè ṣeéṣe fún ènìyàn láti pé èèyàn bá kún fagbá àti nẹ́ẹ̀mí mímọ́. Ọgbọ́n tọ́sí rẹ̀ ni wọ́n ní àwọn ará Alimiliki wọ́n sì dúró tí àwọn ọmọọṣẹ́ yìí ká gbogbo ìgbà tí wọ́n bá ti fúrúgbìn tó bá ti tó àkókò rẹ̀ wọ́n sì dúró tí wọ́n sì fi kórè wọ́n sì kó gbogbo kórè wọn àti ẹranko àwọn ará Alimiliki àti esin àti èèrà gbogbo ẹ̀ ni wọ́n wà wọ́n sì jẹ gbogbo nǹkan táwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n kórè wọ́n jẹ gbogbo ẹ̀ nù wọn ò ní fi ẹ̀rọ kankan lẹ̀ fún wọn. Ṣùgbọ́n ìjọ tí Ọlọ́run ti di ìrànlọ́wọ́ fún wọn tí ó kún wọn fagbára, àwọn Alimiliki orí sọnù apá sọnù ẹsẹ̀ sọnù, àwọn ọmọ Ísírẹ́lì wọ́n borí, wọ́n bẹ̀rẹ̀ sí ní kórè lọ́pọ̀lọpọ̀, wọ́n jẹ àjẹyó àtàjẹsẹ́kù àti àwọn àti gbogbo tí wọ́n ní, wọ́n sì tún ní ànító àìsẹ́kù ní ànípamọ́ lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n gbàgbára. Ìyẹn ní pé kí ni láti mọ kórè lọ́pọ̀lọpọ̀ ò ní ìdí agbára àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run aláyé. Mo tó ń bẹ̀ ọ́ ni o, dandan ni kọ́ ni kí wọ́n gbà ọ́, ọ̀hún pé wọ́n ti yó, wọ́n sì ti ní ìwọ tó ní àwọn ènìyàn rẹpẹtẹ sórí èmi ò ní ẹnì kankan èyí tí yó mọ̀ gbà fẹ́ mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún ní àkọ́tún tó wọn dá sunu ẹ̀mí ti gbogbo agbára tó fi jọ lọ́run. Ìkórè àlẹ́gbẹ́, ìkórè tó ga tó lẹ́gbẹ́ tó tóbi jùlọ tó kò nákàwé tó kò náfijọ́, ìtókù fọ́pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá àti wá ti tóbi rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tó bẹ̀ jáyé kò lè sí láti gbà. Yakobo ti di kókó fún mi nípa agbára àtàṣe nínú ayọ̀ àlàáfíà tẹ̀bí gúngùn ọ̀yà kì í sí mọ́ pẹ̀lú ìtura àti ìrànlọ́wọ́ àtìlẹ́yìn rẹ̀ ọ̀yà kí mọ jàǹfààní wọn. Àmọ́ yí gbà àwọn ènìyàn náà gba àwọn ènìyàn àdìgún ọmọ nípìn nínú rẹ̀ káyé tí mo ló ti mọ gba yípadà rere ní gbogbo ọ̀rọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo níbo ojú ayé mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi.
àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ọlọ́run ayérayé bàbá tóbi kì í fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ àjùlọ bàbá tóbi kì í fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ èbí mọ̀ ṣùgbọ́n tóbi kì í fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ ní gbogbo ọ̀dọ̀ ní orúkọ Jésù Kristi èyí dẹ́ ìgbà tàbí àtúbọ̀ tó wọn dá sun ayé mi àtúbọ̀ mú ọjọ́ pẹ̀lú agbára àṣẹ tó ga tó lè gbẹ́ tó lè tó náà fìjọ́ tó náà kàwé lọ nígbà agbára àti àṣẹ orúkọ Jésù Kristi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn àti tó wà tí kò lè gbẹ́ tó lóde mọ́ ni bàbá àìní orúkọ Jésù ìkórè ayọ̀ tó ga jù tó tóbi jọ ìkórè ayọ̀ tó fún ọ̀pọ̀ bùkún ògo láti wà tí gbé àti tóbi rẹ ìkórè tó gbogbo fúra àti fàdákà tó kún fún orin báyà gbogbo àìní tó àìsàn pàdé àkùnrin àyọ̀ àdúrà tó bẹ̀ jẹ́ àìsàn kò sí àtìgbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nínú orúkọ àkọ́bẹ̀ tí kò fún bàbá àtàṣẹ rẹ̀ àkọ́bẹ̀ tí kò fún bàbá tó fi jẹun àkọ́bẹ̀ tí kò fún bàbá tó fi jẹun olúwa àdìtò lẹ́mìí màtàgbà fún mú òjò pẹ̀lú àgbàtà àṣẹ rẹ̀ tó bí kí fagbà àtẹ́mọ̀ ètò àti wà ní orúkọ jọ àìní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó fún ọ̀pọ̀ bùkún ògo láti ọtí bàtàgbà èyí tí kò lẹ́gbẹ́ tó wọ̀ àkọ́bẹ̀ tí kò fún bàbá àtàṣẹ rẹ̀ àkọ́bẹ̀ tí kò fún bàbá àtàṣẹ rẹ̀ àkọ́bẹ̀ tí kò fún ní pàdún àti òròfẹ́ rẹ̀ tó bẹ́ẹ̀ já ìkòrò sí láti bàtẹ́ pípẹ́ àìní sí àmọ́ye gbà àwọn ènìyàn gbà àwọn ènìyàn àìní gbẹ́rẹ́ àgbàdo ayé àìní wọ́n mọ̀ jàǹfà nínú rẹ̀ ayé wọ́n sì mọ̀ gbà yí padà rere àìní ayé wọ́n sì mọ̀ kún àìní láti mọ̀ yìn wọ́n lọ́run lógo láti mọ̀ gbé wọn lọ́run ga àìní láti mọ̀ ayọ̀ tí dúdú àìní wọ́n sì mọ̀ wá síwájú rẹ̀ àìní láti mọ̀ rìn nínú fẹ́rẹ̀ nínú àṣìná agbára rẹ̀ sẹ́ bàbá àìní tún náà ìmọ̀tàgbà sọ ayé mi sẹ́ ẹ̀yà tún náà ìmọ̀tàgbà àìní ògo tẹ̀lé lórí rẹ̀ àìní pípa gbọ́dọ̀ fi jẹ́ àìní tí mi ẹ̀kọ́bẹ̀ ti fún mi oore ẹ̀kọ́bẹ̀ ṣerú rẹ̀ ẹ̀kọ́bẹ̀ ṣe fún mi ìgbéga tí ò ṣẹlẹ̀ nínú rẹ̀ ẹ̀kọ́bẹ̀ ṣe fún mi àṣeyọrí àìní tí ò ṣẹlẹ̀ nínú rẹ̀ ẹ̀kọ́bẹ̀ ṣe fún mi àìní tún tí àjẹwà lọ nínú ògo yàkẹ́gbẹ́ tó mọ̀ jẹ́ orí tó mọ̀ jẹ́ orí lọ àìní ọ̀tún lè tọ́ gàṣì dúdọ́júmọ́ àìní nínú ògo àtọ́tọ́ tó yàkẹ́gbẹ́ tó mọ̀ lékèsà yìí wọ́n sílẹ̀ kọ́ nínú àdúrà àṣẹ tuntun rẹ̀ àìní nínú ayọ̀ àlàáfíà tẹ̀mígbà tuntun rẹ̀ àtẹ̀gbọ́ra rẹ̀ bàbá àìtún náà mẹ́ta sọ ayé mi ìkórè àti kọ́lẹ̀ pé tó lè dùn wọn ní àìtún ẹ̀ṣẹ̀ wà ní ọkùnrin àṣẹ tó bẹ̀ jẹ́gùsà kí ó bẹ̀ ṣe kó fún nípa àgbàtà rẹ̀ olùwàtúmí kí fàgbọ́ra rẹ̀ tún náà mẹ́ta sọ ayé mi ti bàbá tó fi jẹ́ lọ́rùn ni. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ agbára rẹ̀ àṣẹ rẹ̀ ìjọba rẹ̀ májẹ̀mú rẹ̀ àti ẹ̀jẹ̀ Jésù Kristi pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbé ga ju gbogbo orúkọ rẹ̀ lápapọ̀ Olúwa fi dì mí ní àmúrí agbára rẹ̀ jù tàtí wá lọ fi dì mí ní àmúrí agbára ọ̀tún jù tàtí wá lọ ayérayé ní gbogbo ojú ayé mi kí n mọ tí ohun àrísá fún gbogbo àwọn ẹni bẹni gbogbo àwọn kàní mi kò kàn búburú sátánà tàríkà àtijọ́ gbogbo gbogbo ègún májẹ̀mú egun ẹ̀jẹ̀ pátá àìní gbogbo ojú ayé mi kí jẹ́ àkìyọlọ́nà àkìnira àkìfogún àkìdílọ́wọ́ àkìdílọ́wọ́ àkìtakùn láti ṣeré àti ogun ṣíṣe tèmi pẹ̀lú àkìdílọ́wọ́ àkìfọwọ́kàn olùwàdí gbogbo ojú ayé mi àìkí mo túbọ̀ pọ̀ sí ní ohun rere ayọ̀ tọ́gà tó lè gbé tó lójú wọn àìnítọ́ ìṣẹ́kọ̀ àní àkùnrin àṣìlẹ̀ ìrírí àti bùkún ọkọ̀ mọ̀jẹ́ tèmi pé orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ rẹ agbára rẹ àṣẹ rẹ ìrírí rẹ àdìbàjẹ́mú rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi àti ọ̀rọ̀ rẹ ìtumọ̀ gbé gbogbo orúkọ lápapọ̀ yà fi dìbò ní àmúlẹ̀ agbára rẹ jù àti wọn lọ yà fi dìbò ní àmúlẹ̀ agbára ọ̀tún àti wọn lọ yà fi dìbò ní àmúlẹ̀ agbára ọ̀tún àti wọn lọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì àìní gbogbo ojú ayé mi kí n jẹ́ ohun àríṣà fún gbogbo àwọn ẹni bẹni gbogbo àwọn kàní àwọn ẹni búburú ẹ̀ sátánà tàríkà ìjọba okun ìgún àti ìpè àti májèmọ́ ogun ẹ̀jẹ̀ gbogbo pátá àìní náà jíjà àbí nítòsí ìwọlé àṣemílò yà kí n tó àríṣà fún pátápátá tí gbogbo tó fi jọ lọ́rùn ní orúkọ Jésù rẹ̀ àìkí jẹ́ àkíyọlẹ̀ ní àkínẹ́rẹ́ àkígbógútà àkídẹ́nẹ̀rẹ́ àkítakò àkínílára àìnígbàgbọ́ lọ́jọ́ gbogbo níbi gbogbo ní àwùjọ ìrókò òkèlú àti gbogbo apátó bàbá àìní orúkọ Jésù Kristi ní gbogbo ayé mi sẹ́ ọ̀yà àìníkí jẹ́ òun ìdùnnú ayọ̀ tẹ́fà sí gbéga kí mo pọ̀ ní oríire ayọ̀ tẹ́fà àìní oríire ayọ̀ kó mo jẹ́ sọ̀rọ̀ fún láti ṣe àìkí mo tó àmọ́ lẹ́kẹ̀ bó ṣe kí mo pọ̀ nílọ́ láti gbéga ṣerú àìṣerú àìṣerú kí wọ́n jẹ́ olùbó ṣe rí ọ àìní ògo tó ga tó nàkọ́ tó nàkọ́ tó nàkọ́ ní gbogbo ọ̀dà àìní oríire ayọ̀ kó tó mọ̀ wọ́n tó mọ̀ àìkí tó mọ̀ parí kí tó mọ̀ àgbéga láti òun láti bí wọlé wà padà ṣe bàbá àìní nẹ́ẹ̀mí mímọ́ rẹ agbára rẹ àṣẹ rẹ ìlérí àti májẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi àyíbó tí ṣe ilé ẹjọ́ òwúrọ̀ àdéhùn àìmọ́ ọ̀yẹ́ ìgbéga rẹ àìní orúkọ Jésù Kristi ẹ̀tọ́ tó fi dìmí ní àmúlẹ̀ agbára tó lọ ẹ̀tọ́ fi dìmí ní àmúlẹ̀ agbára tó ẹ̀tọ́ fi dìmí ní agbára tó ní gbogbo jáde kí mi mọ̀kàn kí mi lẹ́kìsà mẹ́ta ní gbogbo ọjọ́ ayé mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹ̀kan péré lágbàdúrà yìí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá súre sínú ayé mi sọ̀rọ̀ àsìlágbára sínú ayé mi kó tó wá gba ìyanu ju bó ṣe gba ìyanu lọ àìní gbogbo ọ̀nà nípasẹ̀ ìyìn àtọ́pẹ́ mi níwájú rẹ̀ ní ojoojúmọ́ ìdàgbàsókè tí ọ̀lẹ́gbẹ́ tó dẹ̀ kó tó àwọn jẹ́ tèmi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá ire àti àṣẹ rẹ ni mo béèrè fún Olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi Olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi Olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbára sínú ayé mi ní gbogbo ọ̀nà títí àti bàbá ní orúkọ sí ayé mi kó àmọ́ gbòòrò ibo ṣùgbọ́n lọ àìdínkù kó mi kí àmọ́ pọ̀ dínkù kí àti máa lọ ìgbéga kó tó bẹ̀ jẹ́ tèmi lọ àṣẹ kó tó bẹ̀ jẹ́ tèmi lọ àìní gbogbo ọ̀nà ní orúkọ Jésù
Jésù Kristi ìdáwọ́ gbogbo akọ́mọ yọ oṣù rere ànígbàtà ṣeré láti bí gbogbo àìkébìkébì gba ilé ayọ̀ àìkémọ̀gbà bòkú ayọ̀ àìkémọ̀gbà gbégbé ayọ̀ àìṣẹ́ ìṣòṣòjọba àti àwọn olùgbòdo àìkóbọ̀kú fún ìbùkún àti bí àìṣòro rẹ̀ ìtẹ̀síwájú kó tó bá jésù bẹ̀jẹ̀ tèmi ní gbogbo yóò orúkọ Jésù Kristi àní àyíkó tó àgbà yóò ṣe gbà mí lọ láti mọ̀ ṣàṣeyọrí rere àní gbogbo rere pátá kò bó wá sí mi sọ́pátá àní gbogbo ayé orí rẹ̀ mi kò mọ̀ níbi fún kọ̀ọ̀mọ́tá pẹ̀lú ògo tó ga pẹ̀lú ayọ̀ tó ga pẹ̀lú àṣeyọrí tó ga tó lè gbé tó lójúmọ́ nígbà gbogbo lọ́jọ́ gbogbo bá ti bẹ ní ọ̀run àní wá fún tó mọ̀ gbé nígbà bó ṣe mi lọ àìkébò tí mo ń tàbí bóṣe ayọ̀ àìkébò mọ̀ pọ̀ ní àìtọ́ ìṣòro ìbùkún ìgbéga ṣòro rẹ̀ ìdààmú ìkòrò àkùtù wọ̀ jésù mi láyà tilẹ̀ rẹ̀ bàbá súre sunu ayé mi asọ̀rọ̀ tàgbà sọ ayé mi súre sunu ayé mi sọ̀rọ̀ tàgbà sọ ayé mi àti súre sọ ayé mi sọ̀rọ̀ tàgbà sọ ayé mi ayé mi kó kún fún ògo rẹ̀ ayé mi kó kún fún akó fún tìǹbẹ̀ lágbára rẹ̀ ìyókò kó sì mọ̀ jẹ́ tìǹbẹ̀ jẹ́ tìǹbẹ̀ ayé mi àníbó nínú ìyẹn àti ọpẹ́ mi wájú nígbà gbogbo bàbá ti mi ní ọ̀run àìkébò tó mọ̀ pọ̀ ní ìyanu àìkébò tó mọ̀ pọ̀ ní ìyìn rẹ̀ kébò tó mọ̀ pọ̀ ní ìbùkún rẹ̀ àní ẹ̀rí rẹ̀ ayọ̀ mi tó wá gajú bó ṣe ga lọ àní ẹ̀rí ayọ̀ kó tó wá pọ̀ kó tó wá kún fún ògo àti ọ̀rẹ́ bó ti kún lọ àìkébò ayé tó lè mọ̀ pé àní wọ̀ lọ́run bó ṣe lọ́run ó dá súre tó wá sọ̀rọ̀ tàgbà sọ ayé mi pọ̀ ní ìbùkún àti gbéga rẹ̀ ògo kó tó bá jẹ́ bó jẹ́ tirẹ̀ lọ àní pàṣẹ àwọn èèyàn mẹ́ta tó bẹ̀rù ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi dá gbogbo ògo padà sọ́dọ̀ bàbá yẹn ẹni tó ń gbàdúrà tó sì tó ń gbọ́ tó sì tó mọ́ gbọ́ tiwa àti tiẹ̀ nígbà gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ó ṣe bàbá mẹ̀mí mímọ́ ògo ní forúkọ rẹ̀ ìyìn ní forúkọ rẹ̀ ìwọ ọba tó létí gbàdúrà tó ń gbàdúrà àìtó lọ́wọ́ gbọgbọrọ tó ń gbà àwọn ti lágbàtàn mẹ́mẹ́mọ̀ jọ̀rọ̀ gbà wọ́n pé àti yìn fún gbogbo tí wọ́n ti gbọ́ tí ẹni kọ̀ọ̀kan wa díẹ̀ tí wọ́n ti dá wa láì tí wọ́n ṣàtúnṣe ìrìn àyíká nípasẹ̀ ìyìn ọjọ́ méjì tó parí oṣù tó ní jẹ́jọ́ àkọ́kọ́ nínú rẹ̀ ìtọ́pẹ́ wọ́n tún gbàjọba ní ọ̀làjọ àti wájú tó nílọ ògo ní forúkọ rẹ̀ fún àṣìpẹ́ tí wọ́n ń ṣe ìyẹn pé bàtà òwò tó ṣe jù bẹ́ẹ̀ lọ Olúwa ògo ní forúkọ rẹ̀ mímọ́ jùlọ ìyìn yan ògo yan tó pé ìwọ sọ agbára àtàṣe rẹ̀ ìwọ tún sọ̀kalẹ̀ ìwọ tún mọ̀ sọ̀kalẹ̀ ní ọ̀tún ìwọ tún mọ̀ fi tó bá gbára kan ìbò ìṣúná lọ ògo tún mọ̀ jẹ́ ìbò jẹ́ tẹ̀lé ìyẹn tún mọ̀ jẹ́ ìbò jẹ́ tẹ̀lé ayọ̀ nìkan ó tún mọ̀ kó bójú kan àtàwátàwà níbí àtìgbà tí wọ́n gbọ́ àti wọ́n wà ògo ní forúkọ rẹ̀ títí ayé láwọn èèyàn láwọn gbórúkọ rẹ̀ òṣìṣẹ́ ọba àwọn ọba mímọ́ ìmẹ́ta lọ́kàn gba ọpẹ́ Olúwa gba yìí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah ògo ìyìn láti pẹ́ ní fún wa lókè ọ̀run Ọlọ́run àánú tó ní ògo àti ìyìn ìtófèmí àti olórí ọ̀fẹ́ láti lè yìn láti lè gbéga láti lè gba gbogbo ògo lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa ìjẹ́ pé yóò tún mọ́ gba ògo àti láì àti lọ́lá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa ìjẹ́ nípasẹ̀ ìyìn yìí ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò tún mọ́ gba àrètò àti wá lọ ògo yóò tún mọ́ jẹ́ tọ́lọ̀ bó jẹ́ tọ́lọ̀ lọ nínú ìyìn ọjọ́ méjì tó parò tí ò ní jọjọ́ àkọ́kọ́ nínú ẹ̀ nígbà tí wọ́n bá tún dọ̀la ìjẹ́ pé á tún padà tún yìn ògo Ọlọ́run yóò bùyọ̀nù àyè ju bí ẹnì kọ̀ọ̀kan wá sí fojúsùn àti bó ṣe lérò lọ àìrí ayọ̀ wa yóò tún wá ga ju ìtàṣẹ̀ wa lọ àti ju ìrètí àti fọkàn àti fojúsọ́nà wa lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi ẹ̀mọ́ ìka gbàgbé ìyìn tún tẹ̀síwájú ní ọ̀la nínú èyí ọjọ́ méjì tó parí oṣù ọ̀la ní ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù mímọ̀ ṣe kọ́ agbára kọ́ láti lè rin àwọn ọjọ́ kọ̀ọ̀kan já títí parí odidi oṣù kan tó bá tún wá wò nínú ìdá mẹ́rin ọdún ìdá kan la fẹ́ jáde nínú rẹ̀ yìí so agbára kọ́ ọgbọ́n kọ́ mímọ̀ ṣe kọ́ àwọn kan lájọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí wọn kò rí oore ọ̀fẹ́ àtàánú èmi àti táwa rí oore ọ̀fẹ́ kì í ṣe fún nǹkan méjì ṣùgbọ́n ká lè bá ọmọdé gbogbo padà sọ́dọ̀ Ọlọ́run ni ọgbọ́n tó ní sàmúsọ ni oníṣẹ́ mi kì yóò kúkú kan bí kò ṣe yé kí lè bá ọmọ orin títóbi Ọlọ́run ara rí orin títóbi Ọlọ́run òun náà láti mọ yìn láti mọ gbéga nígbà gbogbo lọ́jọ́ gbogbo sọ lọ́la jẹ́ ká tún pàdé láti yọ Ọlọ́run lógo ju bá ṣe yìn lọ tábà tún kò nínú ọ̀la náà tábọ̀ sínú oṣù tuntun ọjọ́ mẹ́ta àkọ́kọ́ yẹn jẹ́ ká tún yìn ju bẹ́ẹ̀ lọ nítorí pé kíni òun nìkan ló ní àtògo àti pé kíni gbogbo ọ̀nà ọpẹ́ èèyàn ògo lọ́tọ́ sí bàbá yẹn kí pé ògo rẹ̀ pẹ̀lú ẹni kí fìyàn fèrè gbígbẹ́ kò sì ṣe ohun tó láti ṣojú pé kíni kásá ti mọ ìyẹn lọ kò sí ohun tá a lè ṣe fún ju pé kíni ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú gbogbo rẹ̀ tó ṣe fún wa ní ojoojúmọ́ lọ́sàn àti lóru láìsinmi àti ní àṣà rẹ̀ bá sì ń ṣe yìn yẹn ilẹ̀ ògo tó lẹ́gbẹ́ tó nódì wọn láti ọ̀kẹ́ láti máa ó ṣí fẹ́ nìkankan wa ayé nìkankan wa kó tó máa kúrò mọ́ gbogbo tó lè mọ Jésù gba ayé nìkankan wa ó di ohun ìtàn pátápátá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ìtọ́ bá jẹ́ babalá rẹ̀ òun náà ní kíni ìjọba ọ̀run gẹ́gẹ́ bí wọ́n sì máa ń tẹnu mọ́ ní gbogbo gbà ó ìjọba ọ̀run ṣe pàtàkì ju ohun gbogbo lọ so mo gbìyànjú mo ṣàgbọ́ pàtàkì láti rí wípé kíni ohunkóhun kan kò jẹ́ lọ láti wọ ìjọba ọ̀run so mo kíyèsí àwọn kan tó ṣe àwọn ìgbésẹ̀ tó ń gbé wọ́n sì nípìn nínú àwọn ènìyàn búburú wọ́n sì nípìn nínú àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n sì nípìn lọ́nà àwọn ẹlẹ́gàn láti mọ jókòó pẹ̀lú wọn rí wípé kíni ọ̀wà níwájú Ọlọ́run ní gbogbo gbà ó sì ń gbé nínú ìfẹ́ àti àṣẹ Ọlọ́run ní gbogbo gbà ó sì rí pé ní ojoojúmọ́ ìyanu ayọ̀ tó lè pẹ́ tó ń dojú wọn yóò mọ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ yóò mọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi nínú ayé nìkankan wa ẹ̀rí ayé wa yóò sì mọ̀ pọ̀ jàǹtùrù ní ọ̀tún lójoojúmọ́ oore ọ̀fẹ́ àánú agbára òkú tí èmi àti ẹni lò láti lè mọ̀ lè ṣèjọba láti lè gbọ́ káàbọ̀ mọ̀dọ̀ rẹ̀ láti lè bá Jésù gòkè nígbà tí ìpè bá dún tó bá fara hàn láwọ̀ sánmọ̀
ọlọ́run nínú àánú rẹ̀ àti oore ọ̀fẹ́ àtagbára jùlọ pápátá ní orúkọ Jésù Kristi ó yọ̀ǹda rẹ̀ fún wa nígbà gbogbo ní ọjọ́ gbogbo níkẹyìn àjọjùmọ̀ wà lára àwọn tí wọ́n mọ yọ̀ tí wọ́n sì mọ yẹ́lọ́n lógo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo ní gbogbo ọ̀nà. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. Gbogbo ògo èèyàn lájẹ́ tọlọ́run. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo títí láéláé ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́, gbogbo ògo èèyàn láti pín ìfọkàn bàbá gba ọpẹ́ àti fún àjùlọ rẹ fún títóbi àtagbára inú ayé mi gba ọpẹ́ àti ìyìn. Àìnú ayé ẹnì kọ̀ọ̀kan wa aṣọ wípé ó ṣe gba pẹ́ àtàwọn táwa níbí àtàwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wà ápánupọ̀ àmọ́ olóore fún gbogbo oore títóbi rẹ inú ayé wa fún àṣepọ̀ tí wọ́n tún ṣe inú ayé kọ̀ọ̀kan wa dídàpọ̀ tí wọ́n tún darapọ̀ mọ́ wa nínú ìyìn ọjọ́ méjì tọ́pa tó lè jọjá kọ̀ọ̀kan nínú rẹ̀ ètò pé wọ́n tún darapọ̀ mọ́ wa ní ọ̀la ìwọ́n tún fi tóbi rẹ̀ hàn ní ọ̀la ju tuntun nínú àti gbogbo àwọn ọjọ́ ìyókù lọ ògo ní forúkọ rẹ fún oṣù kẹrin tó tún mú wa pé nínú rẹ̀ ó tún mú wa tayọ ó tún mú wa pọ̀ ní ògo jù àti wa lọ ìyìn ó tún wá jẹ́tẹ̀ bó jẹ́tẹ̀ lọ àti bó ṣe gba ọpẹ́ àti ìyìn títí láwọn èèyàn láwọn gbọ́ orúkọ rẹ̀ ga ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, ti ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó tọ́ wa dayọ̀, ó ṣàṣepọ̀ ètò gàtẹ́lẹ̀gbẹ́ tó dúró wọn nínú ayé wa nígbàgbọ́ ní ọjọ́ gbogbo ní gbogbo rèdóòrè ọ̀tún ọlọ́mọ fi tó ìbàtà agbára ẹ̀hún náà yóò sì mọ ṣàṣepọ̀ ètò gàtẹ́lẹ̀gbẹ́ tó dúró yóò mọ̀ ṣe inú ayé wa ògo yóò sì mọ jẹ́ tirẹ̀ lálẹ́ ìjọba ọ̀run oore ọ̀fẹ́ àánú àtọ́jú rẹ̀ lọ́wọ́ àtàtì àtọwọ́ agbára rẹ̀ láti mọ́ lè kùnà ìjọba ọ̀run ó yọ̀ǹda rẹ̀ fún apá pátá ó sì jẹ́ ìrànlọ́wọ́ àtàgbára fún wa gbogbo ó sì jẹ́ tirẹ̀ láyé àti láyé ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fàlókè. Amen. 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 Amen.